ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lomi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Laji Abbas lónìí yẹn. káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kínní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. ikú kì í pẹ̀ta lójú ìran kínní kan ò ní ṣe ẹ́. mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi, tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ máa tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, Olóyè Laji Abbas, akíkanjú ọmọlúàbí, oníbodè ilẹ̀ Yorùbá tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba ṣẹ̀dáyé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ tó ṣe pẹ́yìn gangan ní ìtàn tí ẹ̀ ní tán, ẹ̀yin ní àṣà tí ẹ̀ ní sá. ẹ̀yin lẹ́ ń dá sọ́rọ̀ wa pé bóun ni ìtàn àti àṣà wa, bóun ni ò ṣe ní bàjẹ́, bóun ni àwọn àjogúnbá àwọn bàbá wa, bóun ni ò ṣe ní parẹ́. mo dúpẹ́ o, mo mọ̀ lórí bí ẹ ṣe ń ṣe àtìlẹyìn ọlọ́kan ọ̀jọ̀kan fún Ààrẹ Òpìtàn Olóyè Laji Abbas. ó ṣeéṣe kẹ́yìn rẹ̀ ṣẹ̀ máa darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín, ètò wa ìtàn Yorùbá. Abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá. abala àkọ́kọ́ náà ní abala àmọ̀dájú, níbi tá a ti máa ń sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀, tàbá sì gbọ́ ọ̀rọ̀, tàbá sì pa òwe, tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá. wá rí abala ẹlẹ́ẹ̀kejì náà ní abala ìwádìí ìjìnlẹ̀, níbi tá a ti máa ń sọ ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npa, bí ìtàn ṣe wá tá a sì gbọ̀nyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ ká tó gbé e jáde fún aráyé. ìdí nìyí tí gbogbo àgbáyé tí wọ́n fi ń kan sáárá sí iṣẹ́ ọpọlọ.
gbọ́ pé ẹ gbà wá bẹ́ẹ̀ ní àná gbogbo bí wọ́n ṣe ń flagi program lánàá ṣùgbọ́n àwa tá a tún wò ní orí YouTube a rí i pé yóò já gerege tó sì lọ gerege nínú àwọn tó ń ṣe àwọn àáfàá ń bẹ nínú wọn mo ti ń pera wọn láàfáà àmọ́ àwọn àáfàá jára bùkà ni wọ́n ń bẹ nínú àwọn tó ń flagi ètò ní àná ẹ sáà fi wọ́n lẹ̀ jí wọ́n máa ṣe òṣì wọn àwọn wọn lòsì mo dúpẹ́ gidi gan fún àwa tí a darapọ̀ mọ́ wa ní àná ètò tí òní yìí ń fẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ ètò tòní akíkanjú yín o ó ti gúnlẹ̀ sí orí ètò mo dúpẹ́ àáfàá wa wọ́n ti dẹ Khalifa Tijani akíkanjú ọmọlúàbí wọ́n ti darapọ̀ mọ́ wa ní orí ètò ní àná a ṣàlàyé àwọn ọ̀rọ̀ díẹ̀ fún wa pàápàá nípa ọ̀rọ̀ Philistine ìyẹn Palestine àti Israeli pé kò sí tó kan àwa ń bì ọmọ bàbá kan náà níjọ ń jà kí lọ́kàn sí tó kan àwa wọ́n ń jà lọ́run kọ̀ọ̀kan ayé kọ̀ọ̀kan wa tí wọ́n ti dé wọ́n ti ń flag ní àbí network torí pé ìtọ́ka àwa ní bó nílẹ̀ Yorùbá ó sì ní ìlọsíwájú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a bá gbàgbé a lọ sí Òkè Ògùn ní ọ̀sẹ̀ tó lọ nígbà tá a gbọ́ pé ní ìlú Ìwéré tá a bá sọ pé Ìwéré ilé ìlú Ìwéré ilé ìgbà tí àwọn Fúlàní tí wọ́n ń dà wá láàmú ní Ìwéré tó di pé wọ́n pa àmọ̀tẹ́kùn kan wọ́n pa àwọn aráàlú níjẹta yìí àwọn Fúlàní tún sá èèyàn ládàá tí wọ́n ṣe lọ́ṣẹ́ ní ìjẹta yìí èmi ò tá bá ti pè fún ètò ààbò pàápàá àwọn tí ọ̀rọ̀ kàn tá bá ti pè àwa máa ń fẹ́ sinmi pé ká jẹ́ kí àwọn aláàbò àti ìjọba kó sojúṣe wọn torí tiwa ni láti pè ẹni tí ń pè mí màá blọ́ọ̀kì nọ́mbà yìí bẹ́ẹ̀ni yìí ẹni tó ń pè mí ń blọ́ọ̀kì nọ́mbà yìí torí ẹni tí máa ń dà mí láàmú tẹ́ ẹ bá dẹ̀ ń pè téèyàn ò bá ti gbé ẹ kẹ́ mọ̀ pé èèyàn ò ráyè láti gbé pè nù a máa fi sẹ́lẹ̀ fáwọn òṣìṣẹ́ aláàbò pé kí wọ́n ṣiṣẹ́ tiwọn àwa ti ṣiṣẹ́ tiwa a sì máa fi sẹ́lẹ̀ fún ìjọba pé ojúṣe tiwa ni pé láti tọpinpin ọ̀rọ̀ àwa súnmọ́ aráàlú gọ́vnà ò lè fi fóònù nọ́mbà rẹ̀ ta pé ẹnikẹ́ni ẹ pè mí o ẹ tẹ́sítì mẹ́sẹ̀gì mi o ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí WhatsApp èmi lè fi nọ́mbà tèmi ta pé ẹ pè mí o ẹ tẹ́sítì mẹ́sẹ̀gì o bẹ́ẹ̀ ni gbogbo àwọn oníròyìn ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe rí lóòótọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé àfi bẹ́ẹ̀ gbé ìpè ẹlòmíín nígbà tó bá pè wá tán a ní ká kí yín ni o ti ń kí mi náà bó ibi tó wà lọ́kàn rẹ náà bó ṣe ń kí mi lèmi sì ń mọ̀ lọ́kàn mi so gbogbo orú yun o wọ́n tá a bá ní nǹkan tó jẹ́ nù tá a bá ti send message sí wa lórí WhatsApp a respond lé lórí ẹlòmíín gbà bá pè mí tán a ní ká kí yín ni o ẹlòmíín lè béèrè tí ẹyẹ àdá bá fò tásà bá fò gborí rẹ̀ kọjá gbogbo àwọn nǹkan tí ò nítumọ̀ so wá máa ń ṣe àkùdé fáwọn tó ní nǹkan tí ó nítumọ̀ ń gbà míì ìní ṣùgbọ́n atọpinpin àwọn fi ààyè ìpè ilẹ̀ lónìí máa fi ààyè ìpè ilẹ̀ lónìí kí ní kébù tara tó wà ní àdálù àbí ló wà á fààyè ìpè ilẹ̀ táwọn èèyàn ó pè tí wọ́n bá wa dá sí ètò àwọn Fúlàní tó ń ṣọṣẹ́ wọn lọ ní ìlú Ìgànná yìí Òkè Ògùn ló wà kì í wá ṣe Ìgànná nìkan ni àwọn Fúlàní ti ń ṣọṣẹ́ ibi tó pọ̀ débi wípé táwa náà bá gbọ́n ta àrà táwọn Fúlàní ń dá ní Òkè Ògùn ojú ọgbà wá tí ó yẹ ká máa sunkún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti gómìnà wa o àti iléeṣẹ́ ọlọ́pàá wa o àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ o gbogbo wa ó yẹ ká dọwọ́ bojú ni tá a bá gbọ́ ọṣẹ́ táwọn Fúlàní ń ṣe ní Òkè Ògùn ṣùgbọ́n ẹlòmíì ọ̀rọ̀ òṣèlú kọ́
ìjọba tó ń bẹ ń bẹ̀ kọ́ ló gbé ìṣòro yìí wá, ó bá ń bẹ̀ ni, kì í sì ti jẹ ìjọba tàná tó lọ wọ́n bá ń bẹ̀ ni. Wàhálà yìí ti ń pọ̀, ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ fi ń flag wa báyìí tó fẹ́ ká sọ ọ̀rọ̀ àwọn ó ti sọ ọ̀rọ̀, wọ́n ń flag wa àwọn ó sì sọ ọ̀rọ̀. Àwọn àáfàá jára búkà ti dé, àwọn ni wọ́n máa ń flag àwọn ọ̀tá Ọlọ́run tí wọ́n ń pera wọn láàfáà, àti rí àṣírí wọn. Ìdójútì gbátágbà ni. Tí a bá gbàgbé, mo sọ ohun tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìbàràpá, tí ìlú Ìgànná, èmi ní Èrúwà, Igbó Ọrà, àwọn Ìbàràpá yẹn lọ bá àwọn Ìbàràpá méjèèje àtàwọn ìlú míì tí ń bẹ lábẹ́ wọn. A sọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ àti ohun tí ojú rí, débi pé ńgbà tí apá ìjọba ò ká, tí iléeṣẹ́ ọlọ́pàá ò ká, fúnra gbogbo àwọn ọba yìí ni wọ́n ránṣẹ́, Sunday Ìgbòho wá gbà wá o, tó sì lọ jẹ́ pé wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ wá pín méjì. Ọ̀rọ̀ ti Fatai, Alhaji Fatai, Dr. Fatai tí wọ́n pa, oyún lọ́wọ́ àwọn èèyàn wa tó jẹ́ Yorùbá ń nú. Ṣé ẹ mọ̀ yí pé bí kulé ọ̀bá pa ni tòde ò lè pa ni. Gbogbo ibi tá láwọn Fúlàní náà ti ń sọ, ṣé ẹ gbọ́n nǹkan lónìí, wọ́n máa ń lọ́wọ́ àwọn èèyàn wa nú. Ìyún ń bẹ ńlẹ̀ tí rìpọ́ọ̀tù dédé sí ọwọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀jẹ̀ ìwájà wo nẹ́tíwọ̀kì mi, rò pé nẹ́tíwọ̀kì tún leléyìí, wọ́n tún ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni. Ọlọ́run ó ṣàánú mi lọ́wọ́ wọn ni, àwọn ọ̀tá lọ síwájú, wọ́n tún ti bẹ̀rẹ̀ ni. Sunday Ìgbòho lọ jẹ́ pé wọn, gbogbo wa náà la rí tí ọmọ Sẹ́ríkì kan yin ìbọn. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ kì í sọmọ Sẹ́ríkì ló yìnbọn, kì í ṣe kinní kankankan, ojú gbogbo wọ ọ̀fọ́ nígbà wọ́n yìnbọn tí wọ́n sì lọ́bọn gbà mọ́ lọ́wọ́. A sì gbọ́ kí wọ́n deny, kí Sẹ́ríkì ó deny ń bẹ̀ pé ẹ má parọ́ mọ́ mi o, kì í sọmọ mi ló yìnbọn o. Nílẹ̀ Yorùbá nù, kì í ṣe àlọ́, kì í sì ṣe àròsọ wípé àwọn Fúlàní máa ń gbé ìbọn kí AK-47 pẹ̀lú àwọn àdá burúkú tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n àwa tá a bá wà nígboro, tá a sí ní gbèríko, a lè mọṣẹ́ tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n jọ́jẹ́ ẹni tó bá wà ní ìgboro tó bá ń rin ìrìn àjò láti ìlú kan tó dojúgbó, tí wọ́n bá kidnáàpù rẹ̀, ní láàmọ̀ṣẹ́ tí wọ́n ń ṣe. Débi wípé kidnapping àwọn Fúlàní náà ni fífi màálù jóko. Mo wo ètò kan tí kí lorúkọ ẹ̀ tí mo rò pé BBC Yorùbá ló ṣe fún Fúlàní kan ní Ìgbẹ́tì, wọ́n ló jẹ kánsílọ̀. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí Fúlàní náà sọ pẹ̀lú ẹ tó sọ pé òun ti pẹ́ lọ́dọ̀ pé màálù ó jẹ oko. Ọ̀rọ̀ làákàyè ò sí àṣẹ ní pípẹ́ ẹ̀sìn ronúkẹ́ tó sọ̀rọ̀. A mọ̀ pé màálù ó jẹ ko, a mọ̀ bá a ṣe ṣe wèrè ń bẹ lórí yín ni. Màálù ó jẹ ko, báwo ni wáyé tí màálù ṣe fi lè jẹ ko? So ọ̀wá sọ ń bẹ̀ pé a mọ̀ pé ẹ̀yin Yorùbá ẹ̀yin náà pa màálù wa, àwọn ò lè pa màálù ti yín, àmọ́ màálù lè jẹ ko tiwa. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ gbénu làákàyè. Kò wá sọ torí ọmọ pé àwa ní làákàyè, àwọn kí la fẹ́ pa màálù fún. Débi pé ńgbà wàhálà yìí pọ̀, Sunday Ìgbòho lọ fún wọn ní wọ́nì. Tí a bá gbàgbé, àwọn OPC lọ, wọ́n mú ọmọ Iskilu Wàkílù, torí ibi tí àwọn tún wá máa wà ó tún máa wọnú, wọn ò níbì kan nú igbó, ibẹ̀ wọn ò kó bọ́ sí, ibẹ̀ wọn ò kó àwọn nǹkan ìjà oríṣiríṣi sí, ibẹ̀ làwọn ìyàwó wọn wà, ibẹ̀ tó máa wọnú igbó. Yorùbá kankan ò lè dọ́nà ibẹ̀. Ní gbogbo ilẹ̀ Ìbàràpá ńgbà náà ó ti digbó ẹ̀rù. Ẹ sì gbọ́rú tó ń ṣẹlẹ̀ lónìí náà ní Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́ náà ni ó ti digbó ẹ̀rù. Now nígbà wá digbó ẹ̀rù, àwọn OPC lọ wọ́n rọ́mọ ẹ̀ mú. Ẹni tó jẹ́ coordinator OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Comrade Rotimi Olúmọ, àwọn ni wọ́n lọ. Wọ́n mú, wọ́n fà láwọn ọlọ́pàá lọ́wọ́. Lẹ́yìn ọ̀rọ̀ yẹn àwọn OPC lọ wọ́n rò gangan mú. Iskilu Wàkílù tí àwọn OPC mú, ẹ bá ń béèrè pé ń bo lọ́wọ́ àdóni. Arẹ́gbẹ́ṣọlá kò sí nǹkan kan sọ lórí ọ̀rọ̀ Iskilu Wàkílù tó fi kúrò níjọba. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́,
ọgbà ẹ̀wọ̀n wọn ò rí nǹkan kan sọ lórí ọ̀rọ̀ Iskilu Wakilu, ìlú tá à ń ṣèjọba lé lórí nu ìlú náà nu Iskilu Wakilu tó dá wàhálà alẹ̀ ní Òkè Ògùn. Ṣé fúláàgì tó ní ẹ máa fúláàgì wọ ọlọ́run jù yín lọ? wọ́n wá ṣe bẹ́ẹ̀, wọ́n wá flush àwọn Fúlàní kúrò ní Ìgàngàn. ìtaàrí ni wípé wọ́n padà wá, wọ́n dẹ̀ pa àwọn èèyàn lọ rẹpẹtẹ, àwọn èèyàn tó lé ní 50 tó lé ní 60 wọ́n sunlé, débi wípé ọ̀rọ̀ èdò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀tọ̀ ni irúṣẹ́ ìpá àwọn abẹ́sẹ̀káwọ́. ìjọ tí n bá bú gọ́vnà nísìn wọ́n lọ gbé bá gómìnà ó ti ń bù yín o, èyí ní sọ̀rọ̀ sí ta ní gómìnà tí wọ́n èso bá ní ìbá sọ̀rọ̀ sí tí èsè gómìnà kì í ṣe gómìnà tèmi, ìbò tí ẹnìkan ló gbé wọlé. ẹ bá ti jó lórí náà wọ́n ń sọ̀rọ̀ sí, ẹ bá ti jó lórí náà wọ́n ń yìn. ẹ ní ríjọ́ gbogbo sẹ́tà ṣe tá a fi yin gómìnà, gbogbo ọ̀nà tí gómìnà ṣe tá a fi yìn. ẹ ní ríjọ́ tá a bá sọ pé gómìnà lọ́kọ́ fi àmọ̀tẹ́kùn lélẹ̀, ẹ ní rí nígbà tí gómìnà tó kó ọkọ̀ míì jáde tó kó fámọ̀tẹ́kùn tá a bá sọ gbogbo èyí green ló ti ń bù yín o, nígbà máa bu nǹkan ká wá kúrò láyé ni àbí ká gbọ̀rọ̀ lọ́gbọ́n ti bú gómìnà ilẹ̀ o abẹ́sẹ̀káwọ́. gómìnà lọ, wọ́n dẹ̀ lo ọjọ́ bẹ́ẹ̀ wọ́n pe àwọn èèyàn, gómìnà dẹ̀ sọ gbangba tí gbogbo adé pé àìmí mo jẹ̀bi, tí gómìnà render apology pé ọ̀tọ̀ ní ojú tí gómìnà fi wò. èdè Yorùbá yé wa, ó dùn gbọ́, ó dùn sọ. àwọn ará Ìbàràpá dìde láti gbára wọn lẹ̀ fún odidi ọ̀sẹ̀ méjì. nígbà wọ́n tiẹ̀ kọ́kọ́ ṣe, wọ́n kọ́kọ́ gba fóònù lọ́wọ́ gbogbo àwọn èèyàn, wọ́n á da àwọn èèyàn sínú igbó. ẹni bá lálejò ó lọ ẹ̀kí ṣàṣàrà bàgbó. àwọn Fúlàní ń kọrin, ẹ má pè wá lálejò mọ́, àwa yín là nílùú, ẹ má pè wá lálejò mọ́, àwa yín là nílùú. àwọn èèyàn náà wá gbé gángan jáde, ẹni bá lálejò ó lọ ẹ̀kí ṣàṣàrà bàgbó. àìrájẹkù orò àbádúpẹ́ làbá lè kọrin. ṣé flagging tó ni làbá dúpẹ́ foríjì mi, làbá lè kọrin ayọ̀ ní ilẹ̀ Ìbàràpá, làbá kọrin ayọ̀ ní wọ́n bá flọ́ọ̀ṣì Fúlàní, ní ọ̀bá sí Fúlàní mọ́, làgbàdo bá lè yọ ọmọ bàkúbàkú lè gẹ́ta fàtàfàtà, ìníṣu wáìta bọ̀ọ̀kùbọ̀ọ̀kù, látàrodo wá pọ́n, tòmátì wá pọ́n, láàrin bẹ́pẹ́ ká, lọ́kàn wá balẹ̀, làwọn ìyá wa lè lo oko tí ò sí pẹ́ẹ́nì kankan, wọ́n tún ti réèpù o, wọ́n ti fagídí bóbìnrin sùn o, wọ́n ti sáyàn lọ́gbẹ́ o, àbágbó wọ́n ti pààyàn o, Fúlàní ni o, àlàáfíà bá ṣe. ni mo bá yin gómìnà, ni gómìnà mi náà bá yin Ifá, lórí Ifá bá bọ́ sí mi lẹ́nu ni mo sọ pé ó ṣe o gọ́ọ̀nà a ò máa yín ọ́, ó ṣe o gọ́ọ̀nà a ò máa yín, lọ́ba yin gómìnà wa. ilẹ̀ Ìbàràpá bá bọ́ lọ́wọ́ ewu pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àwọn ọdẹ ọmọ bíbí ilẹ̀ Ìbàràpá, onílé àtàlejò tọ́jú ọmọ òtù ọmọ Yorùbá ilẹ̀ Ìbàràpá, OPC, fìjìláńtẹ, Àgbẹ̀kọ̀yà. ní bínú ni o tẹ́ bá ń fúláàgì wa ṣe mọ̀ pé oníbodè ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ń dojú kọ báyìí. àwọn àfáàjà àràbùkà ni o, àwọn wọn wà lórí fúláàgì, àwọn wìdó lórí burúkú ẹ̀dá. ilẹ̀ abá ń dúpẹ́, ọpẹ́ wa lọ sọ́dọ̀ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fún ikọ̀ àmọ̀tẹ́kùn àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàyè kí wọ́n ṣiṣẹ́. ọpẹ́ wa lọ sọ́dọ̀ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ní ilẹ̀ Ìbàràpá bá bọ́ lọ́wọ́ ewu, làbá gbúrò Fúlàní mọ́. now yìí tún lo fídíò yìí kẹ́ ẹ kọ́kọ́ wò, ẹ jẹ́ tó lo fídíò yìí
kẹ́ ẹ gbọ́ nǹkan tí akọ̀wé àwọn àgbẹ̀ Ìbàràpá sọ nígbà náà ẹ gbọ́. àwọn olóṣèlú wa èyí tí wọ́n ń dáná wàhálà yìí pọ̀ àwọn ọlọ́pàá ò lè pè wọ́n kí wọ́n wá torí pé wọ́n ti jẹ ìjẹkújẹ wọ́n ti gba màálù lọ́wọ́ wọn. wàhálà yìí bá kọ́ máa bẹ̀rẹ̀ sẹ́ríkì fúlàní Laji Saliu Abudo Kadri a lọ kó àwọn fúlàní wá láti orílẹ̀-èdè míì. fúlàní program yìí ẹ jẹ́ àwòrán bóyá a bá lè rí nẹ́tíwọ̀kì Glo lò káwọ́ tá a bá lè rí Glo yìí lò tí Glo bá dúró ẹ jẹ́ àwòrán tá a bá lè rí Glo lò. mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ program yìí dáadáa ní tí mo fẹ́ ṣe mi dẹ̀ fẹ́ kí flagging ó disturb ètò tó dùn báyìí. àwọn ọlọ́pàá ò lè pè wọ́n kí wọ́n wá torí pé wọ́n ti jẹ ìjẹkújẹ wọ́n ti gba màálù lọ́wọ́ wọn. wàhálà yìí bá kọ́ máa bẹ̀rẹ̀ sẹ́ríkì fúlàní Laji Saliu Abudo Kadri a lọ kó àwọn fúlàní wá láti orílẹ̀-èdè míì a sì wá pa wọ́n bí a kó màálù wọn lọ́tà àwọn ọlọ́pàá wa kó gbé Saliu Sẹ́ríkì nǹkan kan àwọn olóṣèlú wa èyí tí wọ́n ń dáná wàhálà yìí pọ̀ nǹkan wá ti bàjẹ́ kí Ṣèyí Mákindé kó tó dé orí àléfà ẹnìkan wá gbọ́dọ̀ gbin irúgbìn sórí oko wọ́n lọ fi màálù jẹ ni wọ́n ò wí pé túwédé báyìí túwédé Sókótó àwa ni ilẹ̀ tí ẹ̀yin ní ilẹ̀ kan ni níbí yìí ni àwa ó fi ṣe gádìn bàbá wa Danfodio níbí yìí Nàìjíríà lápapọ̀ gádìn bàbá wa ni Danfodio ló ní. àwọn flagging yẹn tó ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn àmọ́ wàá ṣẹlẹ̀ ojú tó lè ṣe ètò lẹ́yìn àná kò sí flagging kankan báyìí ojú òpó tọ́ ni Ààrẹ bá ti délẹ̀ ní wàhálà dé ọlọ́mọ àṣà lómi lọ́wọ́ àwọn mẹ̀súyà wa yìí o àtàwọn àáfàá jára búkà. bàbá wa ò ṣe dáadáa tẹ́lẹ̀ ni ó yẹ kí wọ́n ti kọ́ka bíi wọ́n ti gbà á lọ́wọ́ yín àwa ó sì gbà á. newspaper ló gbé ètò ìgbà mélòó ni ẹ̀yin ṣebí tí àwa bá pa ìgbà tẹ́ wà láàyè ni ẹ̀yin sọ wípé kínní yìí sì fi ń tó àwọn ìjọba létí tó tẹ́ bá wá rí àwọn fúlàní tí wọ́n ń gbé AK-47 lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ wọ́n ń gbé da ẹran àwọn ìdí ni wípé Ìbàràpá Central àti Ìbàràpá North pàápàá jùlọ Ìgàngán wa yìí àwa láti Republic of Benin ó rọrùn fún wọn láti máa kó ìbọn wọlé ṣùgbọ́n bí wọ́n ṣe ń kó ìbọn wọlé ní sọ fún àwọn tó jẹ́ local government chairman etí ikú ni wọ́n kọ sí. èmi náà bá kí petition mọ́lẹ̀ ọ̀ọ́dì rédíò Nàìjíríà àwọn ọlọ́pàá ò lè pè wọ́n kí wọ́n wá torí pé wọ́n ti jẹ ìjẹkújẹ wọ́n ti gba màálù lọ́wọ́ wọn wọn ò ní nǹkan kan tí wọ́n lè sọ mọ́ wọn ò lè sọ òdodo tí Saliu Sẹ́ríkì bá fẹ́ lu ẹ̀jẹ̀ ènìyàn á ní kí wọ́n lọ gbé àwọn èèyàn wá. Saliu Sẹ́ríkì kí ni ìyá ọ̀kẹ́ ọlábùkún tó ń ṣe yìí alákọ̀wé àgbẹ̀ sọ ṣe bí èmi ti pé ìwọ gbogbo ohun tí ọba fẹ́ àwa ọ̀pá ilé fún ìwọ àwa ò sì dá màálù ìjọ tí àwa bá dá màálù méjì iye agbo tí ọba fẹ́ ọkárí ẹ ṣé 100 agbo nìwọ fẹ́ àbí mélòó ilé àwa ọ̀pọ̀ ilé fún ẹ àwa ra mọ́tò fún ẹ àwa ra iye machine tó bá fẹ́ àwa òṣìgbà alágbàdà á máa san owó oṣù ẹ àmọ́ ní Saliu Sẹ́ríkì tí àwọn kan bá bẹ lẹ́yìn ẹ tó bá jẹ́ pé ọba ni tàbí ìjòyè ni orí ẹ ti dàrú orí tèmi ò dàrú bẹ́ẹ̀ àwọn èèyàn mi ló ń pa ló fẹ́ kó owó wọn fún mi pé ìwọ náà gbà ò ní lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn èèyàn mọ́ èmi orí oko ni wọ́n ti lọ bá ẹni yìí Tajudeen Omide yìí dáhùn sí orí oko ni wọ́n ti lọ bá bí wọ́n ti ṣe é nìyí wọ́n kàn ọwọ́ ẹ̀ police station gangan bí area command gbogbo ibẹ̀ ládé kò sí àbájáde Saliu Sẹ́ríkì ní sọ pé ọlọ́pàá tí ó bá fẹ́ mi ẹ lò kọjá wọlé yìí kéèsì yẹn so bí wọ́n bá wá ti gbé kéèsì débì kan bí wọ́n bá ti gbé dé Ẹlẹ́yẹlé nìbàdàn tàbí state CID Yàgànkú ojú ẹsẹ̀ yóò pe Àbújá IG sọ fún wọn pé ó yá kí wọ́n report ẹ kí wọ́n fi ẹni ẹ lẹ̀ kíákíá ẹ fi lẹ̀ kíákíá àwọn problem tí à ń ní òun ni eléyìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni o so tó àwọn ọmọ wa bí wọ́n ti ṣe wọ́n nìyí eléyìí wọ́n ti pa wọ́n gbé lọ́kadà pé kó gbé àwọn dé Ìgànná
wọ́n dẹ̀ pa sí ọ̀nà. Eléyìí wọ́n rìn wá báyìí mi fúnra mi lé ni. Eléyìí wọ́n rìn wá bá mi lé ni lóru machine tó wá gbé nìyẹn. Ọwọ́ sì tẹ̀. Ǹjẹ́ mọ̀ wípé agbede police station gangan níbí yìí DPO ń sọ fún mi wípé a máa gbé lọ sí kóòtù ni o, a máa gbé lọ sí kóòtù ni. Bí mo ṣe kúrò ńbẹ̀ ó sì gbowó lọ́wọ́ ẹ̀ ó fi ilẹ̀. Wàhálà ń ṣẹlẹ̀ gan. Ẹni yìí wájú ilé ẹ̀ lọ́wọ́ àwọn. nẹ́tíwọ̀kì dúró náà ó dúró tépé ni. Níwájú ilé ẹ̀ lọ́wọ́ wọ́n sì gún lọ́bẹ. Olúgbọ́n ní gbọ́ra iná torchlight nírọ̀lẹ́ ilẹ̀ ti ṣú. Wọ́n gún lọ́bẹ níkùn ó bá ẹ̀dọ̀ rẹ̀. So nígbà tí a dé hospital àwọn ọmọ nọ́ọ̀sì wọ́n ń béèrè wípé wọ́n gba káàdì. Olúgbọ́n ní ẹni ó gbé wọn wá níṣẹ́ ẹ̀ mọ́ ni ẹ̀ ń béèrè káàdì. Ṣẹ́ni ó gbé wọn wá níṣẹ́ ẹ̀ mọ́ ni kò ju káàdì. Èló ẹ fẹ́ gbà tẹ́ni yìí bá kú fúnra ẹ̀ ló má bẹ́rẹ́ ló fún lábẹ́rẹ́ fúnra ẹ̀ ló mú abẹ́rẹ́ ló fún. So ló tọ́jú ni wọ́n tọ́jú ẹ̀. Iná torchlight tí wọ́n fi operate ẹ̀ lẹ́rí yẹn. Ṣùgbọ́n bí wọ́n ṣe operate ẹ̀ ní ń sẹ̀dí ẹ̀ sí commissioner of police, ní ń sẹ̀dí ẹ̀ sí àwọn SS, ní ń sẹ̀dí ẹ̀ sí gbogbo àwọn bàbá wa. Kí ni ipa wo làwọn kábíyèsí àwọn ipa wo ló wá ń gbé lórí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ṣe rí ẹni mo ti sọ fún yín pé ẹnu tó bá ti jẹ dòdò. Aláàfin Ṣàbígànná Onídèrè Elérúwà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Tí ẹ bá kọ pépà ẹ bá mi dúpẹ́ ní ọwọ́ wọn. Jẹ́ ń gbọ́ ẹ̀dá ènìyàn tó bá ti jẹ dòdò kò lè sọ òdodo mọ́. Tí n bá pé mo máa sọ ọ̀rọ̀ nǹkan bàjẹ́. A ò fẹ́ Fúlàní a ò fẹ́ bòròró ní ìlú Ìgàngàn ní Ìbàràpá lápapọ̀. Fúlàní bòròró a ò fẹ́ wọn mọ́ nítorí pé àwọn ni wọ́n ń jiyàn gbé, àwọn ni wọ́n ń dáná, àwọn ni wọ́n ń ṣàyàn. Nígbà tí fídíò yìí ṣẹlẹ̀ nígbà náà mo sì ráwọn kan tí wọ́n máa ń pariwo lórí social media Fúlàní tẹni báyà yín sùn dà tẹni ṣe kinní dà séèyàn ọmọ ilé tú bí onílé. Akọ̀wé àwọn àgbẹ̀ ní ilẹ̀ Ìbàràpá kì í ṣe pé ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀rí ni Nigeria Tribune iná lọ síwádìí kó tó di pé iléeṣẹ́ ìwé ìròyìn Nigeria Tribune yóò gbèrú fídíò báyìí síta. Wọ́n ti ní ẹ̀rí lọ́wọ́. Ìgbẹ́lẹ̀ kan kàn jókòó ẹ̀tẹ́dùn tí ò sí Nàìjíríà wọ́n kàn máa sọ tiẹ̀. Jọ́kẹ́lẹ́ nìkan pè mí tí ń bá mi ń sọ rádaràda mo ń gbà mo kó fún un. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Àwa wà nílé ṣáìdà làwọn àwárí tó ń lọ. Wọ́n láwọn ò fẹ́ Fúlàní mọ́ àwọn ò fẹ́ bòròró mọ́. Ó sì pàpà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ilẹ̀ Ìbàràpá àti Fúlàní àti bòròró mọ́ lọ eégún ò tó sẹ́ nílẹ̀ Ìbàràpá mọ́. Nígbà bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ní tẹ́ bá rí bàbá wa Ṣàbígànná ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. Kábíyèsí o bàbá wa Ṣàbígànná o ẹ ǹlẹ́ o ẹ kú o kẹ́ ẹ pẹ́ o kẹ́ ẹ tọ́ o kẹ́ ẹ gbó o. Ọ̀rọ̀ wá kàn yín. Ìdí ń tẹ̀ wá lọ́wọ́ táwọn èèyàn ń sọ ni wípé ejò ń lọ́wọ́ nú o ẹ sojúṣe yín bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ń nà ká àléébù sí yín tèmi ò sì tí ì gbàgbọ́ ìpè irọ́ o. Nínú fídíò tá a wò yìí nínú àwọn tí wọ́n kọ́kọ́ dákọ pé ká bá wọn dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe dákọ Onídèrè bàbá wa láàfin Ọ̀yọ́ wọ́n dákọ bàbá wa Ṣàbígànná. Ṣé kèé tó wá ṣe Ìgànná wa bàbá Ṣàbígànná kan náà ni. Rabaraba Ìwéré Ilé àti Ìgànná wọ́n jọ pààlà ó wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn èèyàn wá ń sọ wípé ipa tí kábíyèsí wa Ṣàbígànná ń kó kò dáa. Àwọn èèyàn wá ń fa allegation kan kábíyèsí. Bàbá mi ní kábíyèsí ọba wa Ṣàbígànná onílù ò sì ní fẹ́ kó tú. Kábíyèsí wọ́n ní àwọn Fúlàní wọn a máa fún yín lówó gẹ́gẹ́ bí allegation tí wọ́n fi kàn yín tá a sì mọ̀ pé rọ́ ni. Wọ́n ní wọn a máa fún yín màálù wọ́n ní kódà yín gan ní màálù wọ́n lẹ́yìn gan ní ilẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ ìwádìí la ṣe. Ibì kan bẹ ní ilẹ̀ Ìgànná, ẹlẹ́kọ̀ọ́kan là ń pè bẹ̀. Ẹlẹ́kọ̀ọ́kan là ń pè bẹ̀. Orúkọ oyè baálẹ̀ wọn a máa jẹ́ Alápòdù. Lẹ́lẹ́kọ̀ọ́kan yìí, nígbà tí àwọn Ìbàràpá wọ́n pààlà pẹ̀lú Ìbàràpá, àmọ́ orílẹ̀ Ìgànná ni, lòun bá ní èyí táwọn Ìbàràpá náà gbà òun náà gbà o. Ẹni bá lálejò ó lọ ẹkí sasara bàgbó, ó lé wọn dànù. Ìgànná tó wá jẹ́ ọba tí ń fi ẹlẹ́kọ̀ọ́kan jẹ baálẹ̀, ẹ má bọ̀ wá, ẹ má bọ̀ wá. Àwọn náà sọ yí pé ẹni bá lálejò ó lọ ẹkí sasara bàgbó. Wàhálà bá dé. Wàhálà yìí wá ń dé, ó wá ń pọ̀ ní gbogbo agbègbè yìí. Àwọn ìlú tó ti ta lè sọ pé wọ́n á mọ̀ kàn àbí wọ́n pààlà àbí wọ́n súnmọ́ra wọn lágbègbè wọn, á mọ̀ mú Ìlérò, Òkè ò, Ayétòrò Òkè, Ìlàjì Òkè, Ìwéré Òkè. Àwọn ìtọ́jọ́ òkèhun àwọn náà tún ní ìlú mi ò tọ́jẹ́ ilé. Torí ń gbà ogun Fúlàní gbogbo tó bà gbogbo agbègbè jẹ́ náà o, torúkọ ìlú fi ń pé méjì ń bẹ̀. Olórí burúkú àwọn Fúlàní náà ni o. Kí àwọn dáàdì mi, àwọn bàámi kí wọ́n tó dìde, kí wọ́n tó ṣẹ́gun àwọn Fúlàní lógun Òṣogbo ní ọdún 1840. Gbogbo àwọn ará Òkè Ògùn yìí, ará ilẹ̀ Ìbàràpá, gbogbo èèyàn káàkiri ilẹ̀ Yorùbá, gbogbo náà la dára wa jọ sí ìlú Ìbàdàn wípé kíbi ó jẹ́ military camp o, ibùdó ogun tá a ti máa ṣègbáradì, tá a sì ti máa gbógun la fi ṣẹ́gun àwọn Fúlàní. Nígbà wọ́n tún ní orí àwọn tún yí, wèrè tí àǹjànú tí máa ń jẹ lórí wọn tó ti jẹ lórí wọn. Ogun Jálumi àtúnṣọṣẹ́ fún wọn. Gbogbo agbègbè tá a wá ń sọ yìí, àti Ìlérò ní o, Òkè ò ní o, Ayétòrò Òkè ní o, Ìlàjì Òkè ní o, Ìwéré Òkè ní o, kò sí ìtọ́ fara rọ o, kò sí ìtọ́ fara rọ o. Tá a bá kú òun bẹ́ẹ̀, á lọ sí Ìwéré Ilé. Á lọ sí Ìtásá, ibùdó Músá ńlá lọ́ọ̀kan. Sẹ́rí ibùdó Músá yìí kára àwọn Fúlàní ni. Ìbọn tí ń bẹ ń bẹ̀, béèyàn bá mú pick-up lọ ọbẹ̀, èyí ó kóbọ̀ gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ o. Ó wá kù sọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn òṣìṣẹ́ aláàbò. Torí bá ṣe mọ́ wíní nígbà tí ilẹ̀ Ìbàràpá Ìgàngàn bá a ṣe ń wí náà nígbà náà táwọn èèyàn sọ pé làláì àfìgbà tá a rí nàtrú tó di nàtrú mọ́ wa lọ́wọ́. Tàbá wá kú òun bẹ́ẹ̀ ń, á lọ sí Agbáruru. Àwọn Fúlàní wọ́n dominate ibẹ̀. Ẹni tí ó wọ Agbáruru tó bá jẹ́ Yorùbá mọ́ lọ o, torí tó o bá lọ ẹni lọ lọ́bọ̀ kọ́ o, ẹni lọ ló rà ní o. Ibùdó Músá Agbáruru, ẹni lọ ló rà ní o. Àwọn Fúlàní ní kára àwọn wọn ní gà àwọn ń bẹ̀ tó ṣe pé nílẹ̀ Yorùbá tí wọ́n ń pa àṣẹ. La fi ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò wa nílẹ̀ Yorùbá, Ìbà Gani Adams, ó ní àmbásádọ̀ àwọn Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, léyìí tó ṣe pé gómìnà wa Ẹnjìnà Olúṣèyí Mákindé ló fi wọ́n jẹ́. Ó fàtúyú iṣẹ́ dé o. À ń pe ikọ̀ Àmọ̀tẹ́kùn, a sì ń pe gbogbo fìjìláńtẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, a sì ń pe gbogbo Àgbẹ̀kọ̀yà, Sọ̀lúdẹ̀rọ̀, à ń pe iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun, ẹ lọ bá wa wò wá o. Bóyá àwọn information yìí bóyá arọ́ ni bóòótọ́ ni, ẹ lọ bá wọn wò wá. Ìwéré ń bẹ ní gbogbo agbègbè láwọn ìlú míì, ẹ̀ẹ̀ka Ayétòrò Olé, ẹ̀ẹ̀kan ní gbogbo bẹ̀, Ìlàjì Ilé ẹ̀ẹ̀kan,
ìdíkọ́lé ẹ̀ẹ̀kan gbogbo bẹ̀. ibìkan tó wá ń bẹ mo rò pé dáńbà sámíà àbí dáńbà sámíà yìí wọ́n ń wa kùsà níbẹ̀ kùsà dáńbà sámíà wọ́n ń wa kùsà níbẹ̀ àwọn fúlàní pọ̀ níbẹ̀ ṣùgbọ́n ìwádìí tá a ṣe ẹ foríjì mi wọ́n láwọn ọmọ wa ló ní dáńbà sámíà tí wọ́n ti ń wa kùsà yìí ṣùgbọ́n ẹni bá láyà ọ̀wọ́ ni. àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta wọn ló burú jù dáńbà sámíà agbáruru àti ibùdó Musa àwọn ibẹ̀ ló burú jù tó ṣe wípé ẹni lọ ló bọ̀ kọ́ o ẹni lọ ni ò bọ̀ ni. ìdí nìyí gbogbo ibi tá a sì ń sọ yìí ìbọn wà níbẹ̀ o AK-47 nígbà tẹ́mi ń ṣe ìwádìí nípa kí ló fà á tó ṣe wípé apá àwọn èèyàn wa ò sí káwọn fúlàní wọ́n láwọn fúlàní kan ń bẹ o tí wọ́n ń da màálù àwọn tó wá ń gbé AK-47 tẹ̀lé wọn láwọn ológun ni wọ́n ní láyé ìjọba àná tó kó gbálé ìjọba Buhari àwọn bíi ọ̀gá jẹ́nẹ́rà kan kàtẹ́ káwọn sójà fún àwọn náà sì ní àwọn tí wọ́n bá wọn da màálù àbáwọn èèyàn wọn wá wá kó àwọn sójà tẹ̀lé wọn ẹ máa bá wa dáàbò bo àwọn tí ń bá wa da ẹran o. ìdínú táwọn èèyàn bá ní wọ́n wọ kakí wọ́n ṣe gbogbo ẹ̀ ibi tọ́wọ́ bá ti bà wọ́n torí wípé ẹni tí ń da ẹran kò lè wà well organized well trained pẹ̀lú báwọn people ṣe operate àti bẹ́ẹ̀ ṣe ń kidnap ṣùgbọ́n nígbà wọ́n bá mú wọn wọ́n pa mọ́lẹ̀ lásì ń pe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ilẹ̀ wa o ọ̀gágun Taoreed Lágbájá ilẹ̀ Yorùbá rèé o lọ́wọ́ yín o a sì ń pe bàbá wa o Fẹ́mi Gbàjàbíàmílà ilẹ̀ Yorùbá rèé o lọ́wọ́ yín o Your Excellency Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ilẹ̀ Yorùbá rèé lọ́wọ́ yín o ẹnjìnà Olúṣèyí Mákindé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá rèé lọ́wọ́ yín o gbogbo àwọn agbègbè tá à ń sọ yìí wọ́n jẹ́ ó yé wa yí pé dùgbẹ̀dùgbẹ̀ ń mì lókè tó bá já o tó bá já o yóò sọ̀sẹ̀ ńlá o yóò sọ̀sẹ̀ ńlá ìfẹ́ kí àwọn tí ó wà ní àwọn agbègbè ní Òkè Ògùn kún ó pè wá ní gbogbo Òkè Ògùn ẹ ti ẹ̀já mọ bókè Ògùn ṣe rí ẹ rí i pé lọ́dún tó lọ iná ẹ̀ la wo fídíò kan tí ṣé bẹ́ẹ̀rẹ́ kọ̀mándà ni tó pe ìpàdé ní Ṣakí ìsì ń sọ̀rọ̀ ojú gbà mí tì ṣùgbọ́n mo gbé fún bàbá tó dìde sọ̀rọ̀ ńjọ́ náà lọ́ọ̀ tí ń sọ̀rọ̀ ńjọ́ náà tí ń bàbá yìí dìde pé kí a ní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó ń wí ṣe ọmọ ìbíjà Fúlàní lé wa lórí tó bá dé já dàálẹ̀ bàbá yìí sọ̀rọ̀ akin ọ̀nà tó jọmọ Yorùbá ọdẹ tó ń sọ̀rọ̀ òsì lẹ́nu torí ipò l'Ábùjá ńgbà náà adúpẹ́ o IG wa ìsìn ọmọ Yorùbá ni o èmi ò tí ì ní nọ́mbà IG o nígbà àwọn Fúlàní bẹ́ẹ̀ gbogbo èèyàn ní mọ́ ní nọ́mbà wọn èmi ò ní nọ́mbà IG o èmi ò rí o ẹnìkan tẹ́mi sì létí ìmọ̀ fọn rere rẹ̀ rèé ọmọ tí a rèé ọmọ wa rèé Olúbùnmi Túnjí Òjó ọmọ wa rèé Àkókó ni ọmọ Àkókó ní ìpínlẹ̀ Oǹdó ọba fẹ́ gba international passport tẹ́lẹ̀ yóò di wàhálà kò tí ẹ̀ sí ní Ìbàdàn bo Nasarawa lẹ́ẹ̀tì gbà kò sí nílẹ̀ Yorùbá mọ́ ẹ lọ gbà nílẹ̀ Haúsá ni ó ní láàrin ọ̀sẹ̀ méjì àwọn èèyàn bí ẹgbẹ̀rún lọ́nà 300,000 tí wọ́n fẹ́ gbà òun wọn ti gbà á gbogbo táwọn ná 150,000 25,000 naira ni kíní ibi tẹ́ẹ̀tì ṣe ni àwọn èèyàn ó tó já 1,000 lọ́jẹ́ 26,000 wọ́n dẹ̀ búùkù apọ́mẹ́ǹtì fún ni ẹnìkan pè mí lánàá pé Ààrẹ Laji Abbas nígbà tí ẹ sọ mọ̀mọ́ mo ní nílùú Ìbàdàn àṣọ ò lè wọlé gbé wúrẹ́ gbogbo ibi tí mo bá lọ mọ̀ ń lọ pẹ̀lú ìjẹ̀gbẹ̀ni nílùú Ìbàdàn Ìbàdàn fararọ alápásápá òdílé Olúbàdàn
Ìbàdàn fararọ gbogbo mi lè jà bí ìtìlú mi wá ní bí ìtìbàdàn àwọn náà mọ̀ wọn ò ní fẹ́ ṣe gbogbo rádaràda tí wọ́n ń ṣe wọ́n máa bọ̀ ń bàdàn wọ́n máa bọ̀ ẹ máa bọ̀ ṣé títa lọ́lọ́run tẹ ẹ̀mí tọrọ títa lọ́lọ́run fi rí bó ṣe rí ó pín sí méjì ni àpẹ ẹjọ́ ń bára yín fà á tí ò mọ́rọ̀ ẹ̀sìn wọ̀nyí ẹlẹ́yẹ wàá gbé ta lọ́lọ́run bá Ìbàdàn ó sì fararọ gbogbo yín wọ́n ti lé lọ lu yín dànù tààrà ẹrù pé Ìbàdàn bá ní sọ̀rí àìrán ni lọ sógun ọmọ tiwa rèé Olúbùnmi Túnjí Òjó ẹnìkan tá a ti lè fọ àbúrò mi ni o mo jù lọ o 1982 wọ́n bí May 1st 1982 wọ́n bí àbúrò mi ni o ọmọ tí a ní ọmọ táwa lè yìn ní. torí náà ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Òkè Ògùn ní gbogbo àwọn agbègbè tá a dákọ̀ ẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń bẹ̀ tá a sì fẹ́ kẹ́ ẹ bá wa dá sí pàápàá o ibùdó Musa Agbáruru àti Dambasamia afẹ́kẹ́ntẹ́ tí ń wa kùsà afẹ́kẹ́ bá wa ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n lọ́mọ Yorùbá lẹ́ni tó ní kùsà yìí ṣùgbọ́n ọ̀sẹ̀ ń bẹ̀ ń bẹ̀ náà tí wọ́n ń ṣe sáwọn èèyàn ti ń pè ní ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ ń ṣe báyìí ẹ má bínú ẹ jẹ́ ń ṣe báyìí torí màá fẹ́ kí àwọn èèyàn ó pè lóòótọ́ ẹ jẹ́ ń ṣe báyìí ọ̀rọ̀ tó kan gbogbo wa ní o gómìnà ò lè pè náà ẹ má bínú gómìnà ò lè pè àwọn tó bá sì jẹ́ òṣìṣẹ́ aláàbò náà nípínlẹ̀ tẹ́ ẹ bá pè àmọ́ wọn ò ní í pè Laji Abbas ta ni ọmọ kò ló wa lọ́yọ̀ọ́ òǹkà lọ́dọ̀ fi pè mí náà ní 080 ẹ ti mú gègé yín 08023687432 lẹ́ẹ̀fi pè ẹnìkan ti wà lójú òpó ṣe fẹ́ dá sétò ni. Hello ẹ kú ojúmọ́ àmọ́ ń bọ̀ o kìíní iṣẹ́ ni o iṣẹ́ ni. ní Òkè Ògùn ni mo ti ń pè yín ní Ìjìó yà wọ́n dákọ̀ bẹ́ẹ̀ náà fún mi pé lára abẹ. Ìjìó ni mo ti ń pè yín o orúkọ tèmi ní Gbénga. ẹ bá wa dá sétò. Hello. à ń gbọ́ yín o. Hello. gbogbo à ń gbọ́ yín ẹ máa bọ́rọ̀ yín bọ̀ àwa ń gbọ́ yín ẹ máa bọ́rọ̀ yín bọ̀ à ń gbọ́ yín. orúkọ tèmi ní Gbénga o. láti ìlú Ìjìó. à ń gbọ́ yín. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ bá wá nǹkan títí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa lọ́wọ́ yìí o. gómìnà wa náà ń gbọ́. mẹni tá a fẹ́ ké sí mọ́ o. gbogbo àwọn bàbá wa àwọn olórí wa àwọn ni wọ́n mú wa lọ́wọ́ lẹ̀ wọn ò jẹ́ àmọ́ nǹkan tá a ti ẹ̀ lè ṣe. àwọn ìyàwó wa ò lè lóko báwọn ọmọ wa wọnú oko lọ ọ̀ràn ni wọ́n dá bíi kí wọ́n gé wọn lápá kí wọ́n bá wọn ìyàwó wa sùn kẹ́tọ́ àwọn ọmọge wa. gbogbo àdúgbò náà dárúkọ Ìgànná ni ìwé sẹ́ni tá. à ń gbọ́ yín o à ń gbọ́ yín. gbogbo bíbẹ́ wá kà lórí abẹ́bẹ́lẹ̀ kan yẹn Dambasamia ní Musa ní ilé ikú ní gbogbo bẹ̀ Agbáruru ní àwọn Fúlàní ló jọba léwa lórí gbogbo bẹ̀ lọ. a sì ní agbára kankan bí wọ́n bá pa wá lọ́mọ tá a bá protest náà wọ́n ní káká ọgbẹ́ra ká mọ̀ òun wọn náà ni. bí wọ́n bá fẹ́ràn joko wa tá a bá wọ́n làgọ́ ọlọ́pàá wọ́n sábà jẹ oko 1 million agbára kálábì lè rí 50,000 naira gbà padà bọ̀. nígbà tí èèyàn bá kó nǹkan bíi 50 million tó wá fi jẹ nǹkan 1 million tẹ ẹ fẹ́ nìyẹn ní 50,000 naira padà ẹgbẹ́ báwo la àgbẹ̀ ṣe fẹ́ rọ́wọ́ mú. gbogbo àlè dáko ìwọ̀nba ilé ìtaba tó gbàgbára wa dáná wọ́n tó ń ba gbogbo ẹ̀jẹ̀ náà ní àṣìlè sọ̀rọ̀. gbogbo àwọn ọba wa ẹ dákun ẹ bá wa rọ̀ wọ́n ti jẹ dòdò wọn ò lè sòdodo. àwa náà mọ̀ pé ti jẹ dòdò ó dùn lẹ́nu wọn. tá a bá kígbe lọ lọ́dọ̀ àwọn bàbá wa wọn ò ní ká ní sùúrù náà ni àwọn gbẹgbẹdẹ lẹ́yìn rẹ̀ ààbọ̀ ọ̀rọ̀ náà ni àrí ìgbésẹ̀ tí wọ́n ń gbé. oníjẹ̀ẹ̀ta yìí wọ́n tó sẹ́yìn nìkan ládàá wà lọ́sítà ní wéré báyìí. bẹ́ẹ̀ ni agbọ́ wọn ní kódà kábíyèsí oníwèrè bá wọn dé hospital agbọ́. bẹ́ẹ̀ ni kábíyèsí oníwèrè lọ wọ ènìyàn lọ́sítà ṣùgbọ́n kò sagbára tí wọ́n rí sà wọ́n yọ ọ́dà from abo àwọn ọmọ bíi tí àbóòfù àwọn. àbóòfù àwọn àbóòfù rèé o àwọn àbóòfù rèé. ẹ dákun ẹ bá wa rọ bàbá wa ṣàbìgẹ̀ náà nítorí pé àwọn ni
permanent chairman àwọn ọba ní ìwájọwà ok ìwájọwà tó ń wà nílẹ̀ yìí ní ìwájọwà àwa ti dáràn Fúlàní ní ìwájọwà kò sí nǹkan kan tá a rí ṣe sí ọdún gbogbo àwọn tó kù lẹ́gbẹ̀ẹ́ wa tá a bá lọ ọ̀dọ̀ wọn wọ́n ń gbé píṣù ẹ̀ nítorí pé kò sí Fúlàní lọ́dọ̀ wọn. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o. ẹ ṣé gan ni. ẹ bá bẹ bàbá wa tàbí kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n dìde sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. wọ́n pa ọmọ Gànà náà nínú eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. ọmọ Àmọ̀tẹ́kùn kan wọ́n láti Gànà ló ti wá wọ́n pa á. ìwádìí kan tó bẹ ẹlòmíì nínú àwọn Àmọ̀tẹ́kùn ọmọ Gànà tó kò dé tí ó kàn Ọlọ́run ó bá wa ṣe o. àyìnbá tí ò tí ì kọ́ ọmọ tiwọn Ọlọ́run sì jẹ́ ká burú ọ̀kẹ́nìkan kan mọ́ ẹ ṣé gan ni. ọmọ dáadáa o ẹ ṣé dáadáa. ẹ ṣé pọ̀ àti ní ìpè mí. hello. hello ẹ ǹlẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Jùbí Ọláwùmí lórúkọ ti tèmi láti Austria ni mo ti ń pè. láti orílẹ̀-èdè Austria ẹ bá wa dá sí ètò. bẹ́ẹ̀ni èmi ni alága àwọn àgbẹ̀ nílérò. alága àwọn àgbẹ̀ nílérò. bẹ́ẹ̀ni. inú mi dùn tẹ́ ẹ pé ọ̀rọ̀ kẹ̀yìn náà Òkè Ogun náà nìyẹn. ó kàn mí dáadáa ní pàápàá ìdí tí mo ti fi ń pè yín ni wípé gẹ́gẹ́ bí alága àgbẹ̀ nílérò èmi náà wà ní holiday nísìnyí ní Europe l'Austria èmi ó sì padà sílé láìpẹ́ pàápàá ohun tí mo kàn fẹ́ fi kún ni wípé ẹni tó jẹ́ area commander ní Gànà. ok Ìgànnà ni Ìgànnà náà ni area commander wà. bẹ́ẹ̀ ni onítọ̀hún yẹn Adémilúwà ló ń jẹ́ now ní sọ́ọ̀nì mú ọ́fíìsà yẹn òun ní area commander wa ní Ìgànnà náà ló kọ́fà Ìwéré. bẹ́ẹ̀. a jọ ṣe mítìn kan ní Júùnù lóṣù kẹfà yìí tí gbogbo DPO àdúgbò yẹn Ìwéré ni o Ìdìkó ni o Ìlérò ni o Òkè O ni o tí gbogbo wa jọ jókòó ṣe mítìn pẹ̀lú alàgbà Adémilúwà yẹn tó jẹ́ area commander wa níbẹ̀. ó sì ṣe àdéhùn fún wa wípé peace máa wà. wọ́n ti paná ẹ máa bọ́rọ̀ yín bọ̀ á fi sí spíkà ni wọ́n ti paná. ṣé ń gbọ́ mi àwọn Lájí? bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín. ohun tí wá fẹ́ sọ fún wọn sì ni wípé ẹ bá wa sọ fáwọn ọlọ́pàá wa yẹn kí wọ́n má dènà pẹnu ara ń fún ìlú wípé agbára àwọn ọlọ́pàá yìí láti orí area commander títí dé gbogbo àwọn dìtò agbára wọn ò ká wàhálà tá a ní lókè Ògùn ní gbogbo àdúgbò wa yẹn ẹ jẹ́ kí wọ́n come out openly. gómìnà wa náà ń gbọ́ gómìnà wa ń gbọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbọ́. fortunately fún wa wọ́n ṣe meeting pẹ̀lú the current IG tí wọ́n bá mọ̀ pé àwọn fẹ́ gbà wá tí wọ́n ṣe meeting pẹ̀lú wọn inú ewu láwà àwa ta àwọn ọmọ wa tó wà níta ò fẹ́ wálé ńgbà tílé ò bá rọgbọ. àwọn kábíyèsí wa kọ̀ọ̀kan lóòótọ́ la lè sọ wípé bóyá àríjẹ́rìí 100%. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn agbófinró wa èmi lè fi gbogbo ẹnu sọ fún yín pé agbára wọn ò ká àwọn Fúlàní ládùúgbò wa. ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀ àwa ṣèwádìí wa dáadáa fínífíní ni. ẹ jẹ́ kí wọ́n come out openly they don't have enough láti lè fẹ́ ètí wọn èmi tẹ́mi bá yín sọ̀rọ̀ yìí lérò lèmi ń gbé. so wọ́n má kàn máa sọ pé yóò dá à ń ṣe peace meeting pẹ̀lú àwọn wo peace meeting pẹ̀lú àwọn wo níbo wọ́n ti ń ṣe lórí ilẹ̀ wo pẹ̀lú àwọn wo lórí ilẹ̀ wa peace meeting àbí kẹ́ ẹ jáwé gbégbé fún wọn nígbà wọ́n lé wọn nílẹ̀ Ìbàràpá ní ìṣiṣẹ́ àlàáfíà ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀. ohun tó ń ṣẹlẹ̀ gan nìyẹn àwọn èèyàn wa tí wọ́n fi ra màálù tí wọ́n ta màálù wọ́n ti gbàbọ̀dé fún wa láti Ìlérò ní o
òkè òní o títí dé gbogbo ìdìkọ́ àgọ́ ìwé dé gbogbo àdúgbò yẹn àwọn Yorùbá wa ti gbàbọ̀dé fún wa. Kì í ṣe àwọn ọba nìkan àwọn Yorùbá wa tajọ́ ń jẹ tajọ́ ń mu àwọn míín wà tó yẹ kí Ògún ti pa wọ́n ti pẹ́. Ní àdúgbò yẹn èmi ń sọ fún yín mo mọlé mo mọ̀ta mo rílé mo ríta mo sì béèrè lọ́wọ́ àwọn tajọ́ ń ṣe mítìnì tìlú sí wípé how safe are we? Wọ́n ń wo kinní yẹn lókèèrè. Àwọn Fúlàní ti sọra wọn di ọba níwá lórí gbogbo àdúgbò yẹn because we are so backward when it comes to education. Wọ́n ti neglect gbogbo bẹ̀ yẹn. Ìbí Fúlàní ti jẹ kánsẹ́lọ̀ nígbẹ́tì. À ń gbádùn ètò yín àtìlẹ́ àtòkò bàbá Laji Abbas Ọlọ́run ò ní jẹ́ kí agbára ó pin o. Lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ yín o àti ipò yín ní ìlérò. Jubril Ọláwùmí lórúkọ tèmi jẹ́ èmi ni alága àgbẹ̀ nílérò. Ẹ ṣé gan ni. All right, sir. Ṣé pọ̀. Ìlàgbọ́n alága àwọn àgbẹ̀ nílùú ìlérò Jubril Ọláwùmí ni wọ́n pè wọ́n wà ní orílẹ̀-èdè Austria. Nígbà tí ẹ̀ bá ti jẹ́ alága àwọn àgbẹ̀ a mọ̀ pé àgbẹ̀ tààràtààrà ni irú ẹni bẹ́ẹ̀. Àwọn náà wọ́n pè wọ́n táwọn náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé area commander ti ń bẹ ní Ìgànná àwọn ṣèpàdé tí gbogbo àwọn DPO wá síbẹ̀ náà pàbó náà ní já sí. Wọ́n ń pa wá nílùú wa àti ìrí kí wọ́n gbé jáde Yorùbá pa Fúlàní Yorùbá àrí o Fúlàní sá ń pa wá náà ni. Láfi sọ pé ẹgbọ́n tí wọ́n sọ pé apá àwọn ọlọ́pàá ò ká ẹlòmíì ti wà lójú òpó. Hello ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ètò. Ọlọ́run ló lètò ẹ̀. Ṣá nípa ọ̀rọ̀ táwọn tẹ̀ ń sọ lọ́wọ́ iná mo fẹ́ sọ díẹ̀ tí ó báyìí. Àwọn nǹkan kan wà níbẹ̀ tí ò bẹ́ẹ̀ clear sí mi dáadáa. Because ṣiṣẹ́ nǹkan mi sà. Kí lorúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè? Alájí Akínléwọlé lórúkọ mi. Ó sì láti Òṣogbo. Láti Òṣogbo, ok. Pápá àpàtọ́ láwọn tó wà ní agbègbè la fẹ́ kí wọ́n pè ẹyẹ bá wa dá sí pápá àpà. Ok. Torí ẹ̀mí ò mọ reason tí ó níbi ìlú mẹ́rin márùn-ún mẹ́fà máa wà. Tí wọ́n sọ pé Fúlàní ń lo lórí àwọn Fúlàní ó ń dominate àwọn. Ṣáwọn lóyún ò ní yùtù ni. Wọn ò dáhùn àgbàlagbà wọn ní fúnra wọn jọ kí wọ́n tó ń pọ̀ báàdì wọn ni. Ṣé wọn ò lè àtàkì wọn dàbí Fúlàní ń lọ lágbára ní gbogbo Nàìjíríà? Ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní mọ̀ kọjá bẹ́ẹ̀. Ẹ bá dé ibùdó Musa Agbáruru àti Damba Zamia. Ọlọ́pàá máa wà èèwọ̀ ní o ọlọ́pàá èjì ní àmì èjì ní olú ọ̀rẹ́rìn pọ̀ ọlọ́pàá máa wà èèwọ̀ ní o. AK-47 ò sínú kọ́chọ̀ tiwa inú kọ́chọ̀ Fúlàní lọ́wọ́ o. Kò sínú kọ́chọ̀ tiwa àwọn lè gbé jáde kọ́chọ̀ tiwọn ni. Wọ́n lè gbé jáde tó bá dogun káwa náà bọ̀ bá di wọn èyí tó bá lè pàtó pa ìgbà tó gbé bá dàrú ìjọba gan dá sí fúnra wọn ẹnìkan wá sọ pé táwa fọ̀ màbọ̀ kò sí ìgbà tó ń jẹ́ bẹ́ẹ̀ rọ́nà tó yẹ. Àbọ̀fù wà o àwọn àbọ̀fù rèé o àbọ̀fù wà o àbọ̀fù o. Ilé ìlú tó bá wà àbọ̀fù ààrẹ ọmọ ààrẹ rèé o ilé ìlú ọ̀wà ayé mi o èmi ọmọ ààrẹ rèé o àbọ̀fù rèé o. Fúlàní bá ti nǹkan kan ní tòògùn kan mọ́tò wọ́kọ̀ wọ́ irọ́ nìyẹn tó ní tòògùn yẹn ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ sí à ń pariwo Buhari Fúlàní ni olórí tó máa parọ́. ọmọ wa ni IG o ọmọ wa ni IG o ọmọ wa ni o ọmọ wa ni ọ̀gá àgbà ológun ilẹ̀ wa o ọmọ wa ni o. ọmọ wa ni Tinubu ọmọ wa ni àní ìjọmọ wa ṣùgbọ́n àrùmọ́lá tèmi ní pé káwọn aláwọ̀ tòògùn má kàwọ́ gbéra kọ́ máa pariwo kọ́ máa gbà àwọn kọ́ gbára wọn lẹ̀. Ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀. Lásìkò yìí àwọn ọmọ wa ọ̀gá àgbà ológun Taoreed Lágbájá ọmọ wa ni IG ọmọ wa ni pírẹsidẹ́ǹtì ọmọ wa ni ìyà tó ń jẹ wá ìyà tó ń jẹ wá lórí Òkè Ògùn ilẹ̀ Ìbàràpá gbára wọn lẹ̀
bó ni Òkè Ògùn ó ṣe gbára wọn lẹ̀. Hello Alao ẹ kú dédé àsìkò yìí o. Ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Ilẹ̀ ń sọ̀rọ̀ bí DSS, ẹ sọ̀rọ̀ dáadáa, ẹ̀rù ń bà mí, ẹ sọ̀rọ̀ bí DSS. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Abídé ni wọ́n sọ̀rọ̀. Láti bo. Ẹ̀bẹ̀ ṣe ń sọ̀rọ̀ bí alákọ̀wé, mi ò rí sí ẹ sọ̀rọ̀ bí alákọ̀wé, ẹ sọ̀rọ̀ kó wọ́n já. Tá a bá ń sọ tá a bá tọ̀ yóò dẹrùn onídìí. Ẹ wo báwọn èèyàn ṣe ń pè. Bí akọ̀wé àwọn àgbẹ̀ ní Ìgàngán náà ṣe jáde ńgbà náà tó sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí nù tó sọ tójú rẹ̀ rí, tá à ń sọ pé irọ́ ni ìwé ìròyìn Nigeria Tribune lọ gbé. Tiwa náà ló tó ń ṣẹlẹ̀, ẹlòmíì tó ti pè ìjà gbé. Hello. Ẹ bá wa yín lẹ̀ iná ìlú ìjà lè gbọ́ yín. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ọlọ́run mi lórúkọ mi. Láti bò lẹ ti ń pè. Mo ń pè láti London. Ọmọ ìlú wo ni yín nílẹ̀ Yorùbá? Ọmọ Ìtasá. Ìtasá ní agbègbè Òkè Ògùn. Ní agbègbè Ìwéré Ilé, after Ìwéré Ilé. Mo ti mọ̀, bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé Òkè Ògùn náà ni ọ̀rọ̀ kẹ̀yìn náà. Òkè Ògùn bẹ́ẹ̀ ni. Ṣé rí ọ̀rọ̀ yẹn wọ́n ní òkèlè ń wọ ẹ̀wò lẹ̀. Amúkù ẹrù rẹ wọ́. Ṣé rí àwọn ọba wa, àwọn ló ń kọ̀ sí major problem ta ni. Ṣé rí ìgbà Oòduà something yẹn, I try a little bit láti wo pé kí nìkan tí mo lè fi help àwọn agbègbè mi. Mo ṣe akitiyan a little bit, but gbogbo ìwádìí mi mo rí wípé gbogbo àwọn baálẹ̀ àwọn ọba yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ti ṣe sọ, gbogbo wọn ni wọ́n ti gba màálù lọ́wọ́ Fúlàní. Bẹ́ẹ̀ni wọ́n ń gbà ó dọ́là towó owó. Ilé tó wá wọ́ sí ṣẹ́rí kò sí àṣírí kan fún wọn téèyàn tó lè mítì tí wọ́n lè ṣe tí kò ní leak sí àwọn Fúlàní lọ, because èèyàn bíi méjì ló wà ní Tasánbẹ̀ tó jẹ́ wípé wọ́n ti fẹ́ Fúlàní. Then kí ni ọ̀rọ̀ àṣírí tẹ́fẹ́ sọ táwọn èèyàn ò ní lọ gbé sọ? Irú èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, Fúlàní ti gba ilé wa. Ẹ̀gbọ́n mi tí wọ́n wà lẹ́kọ̀ọ́ bọ̀dá náà jì mọ́ ló wá lé wọn kúrò nínú ilé títí wa gangan ní Tasánbẹ̀. Tó ní láyéláyé ní ìsìnmá yẹn ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ kúrò ń bẹ̀. Onílé gbàlé Fúlàní gbàlé bàbá mi lọ́ọ̀ mi, onílé gbàlé. Ẹ lè believe ẹ̀. Ṣé ọ̀rọ̀ yìí èmi ò mọ bọ́n ṣe fẹ́ ṣe o, nítorí láti 1999 ni mo ti dé rí àyẹn kẹ́yìn, because irú nǹkan báyìí náà ló ń bàyàn lẹ́rù. Èmi náà gbàdúrà kẹ́ ẹ lọ o. Alábọ̀dé ń bẹ́nu àwọn èèyàn wa náà wọ́n sàmì fún wọn. Ẹ má dán wò. Irú nǹkan báyìí ẹ wo àwọn ọmọdé tó fẹ́ ro àwọn èèyàn tiwa gbọ̀ngàn tí wọ́n ń ṣe Oòduà nǹkan kan. Ṣé rí a lot of things, ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ nípa àwọn boys wa bẹ́ẹ̀, a lot of things ló jẹ́ pé ìwọ tó fẹ́ fi nǹkan sára, try as much as possible kó keep òfin ẹ̀. Ṣé ó yé yín sà? Ó yé mi, mo gbọ́ Yorùbá yẹn ti yé mi. Àwọn nǹkan tó tún kọ́ sí kìíní fún àwọn èèyàn wa yẹn kó jọ wọ́n kọ́ ló kọ́ máa sọ àwọn ológun lèké. Kọ́ máa sọ ológun lèké. Ọ̀kan nínú wọn ìbọn 40 ni wọ́n yọ lára ẹ̀, 40 pieces ni wọ́n yọ lára àwọn boys yẹn tí wọ́n yìnbọn. Ojú òpó yìí. Mo ń gbọ́ yín o, nẹ́tíwọ̀kì tí kíní wa ló tún bẹ̀rẹ̀ rádaràda, àwa ń gbọ́ yín. Ẹ̀yà mo try as much as possible, mo fi Olódùmarè bẹ̀ wọ́n. Nǹkan tó bá yẹ kí wọ́n ṣe kí wọ́n máa ṣe, nǹkan tó bá jẹ́ ìwọ̀n nǹkan báyìí tó lò pé téèkì ẹ̀ pé èèwọ̀ nǹkan báyìí ni ká má máa bà fẹ̀mí ara wa ṣòfò. Ẹ tẹ́ yọ ìbọn tẹ́ ń yọ ta 40 lára rẹ̀ yẹn, ṣé ó ń tọ̀ ń kú? Ìyẹn
sì wà dì sí ìyẹn wà. kákó mú Gbogbo àwọn yòókù tó ẹlẹ́ni tí ìfẹ́wédú jẹ́ka ẹlẹ́ni tó mewédú fi jẹ́ka. òun sì wà ó wà lọ́sítù nísìnyí lọ́wọ́lọ́wọ́ bó ṣe bá yín sọ̀rọ̀ yìí. But àwọn tó kù yẹn tí wọ́n lọ kọ́lọ́n bá wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ rí àwọn nǹkan tó fà á òun ni mo sọ díẹ̀ yìí. bẹ́ẹ̀ ni ọta àbọn 40 lára ẹnìkan ọta àbọn 40 nílẹ̀ Yorùbá Fúlàní náà nú. Bẹ́ẹ̀ni 40 pieces ni wọ́n yọ lára ẹnìkan ṣoṣo 40. Mà ṣe o. 40. ẹ ṣé gan ni ìyá wa. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ká lọ́wọ́ máa fi ń ṣe o ẹ ṣé gan. Káwa náà ó wò ẹ ní rí i pé mò ń fọ́ ni tọ́rọ́rọ̀ tí bá ń bá àyàn nínú jẹ́ tó ò bá wà tó fi mọ́ step it down ó yóò ti pọ̀ jù yóò sì sọ̀rọ̀ sọ tó dáwọn tí ìwé mi ò ní bẹ́ẹ̀ nìkan ni mi ò ní sọ̀rọ̀ sí a sì gbọ́dọ̀ láwọn orí adé fín a sì gbọ́dọ̀ ríjọba fín torí ìṣẹ̀lẹ̀ ní kí DSS ọ wá gbé wa yìí ṣùgbọ́n ìjọba ń gbọ́ ẹ̀dá àgbẹ̀dẹ̀ kan ti wà lójú òpó. Hello. Ẹ kú ojúmọ́ Ọlọ́run ṣe wọ́n tó bá wa tán náà wá o. Ìpè yìí wọ́n fi taná fún wa padà. Lórúkọ tòmọ́tò láti UK. Láti UK lẹ ti ń pè kí lẹ pé orúkọ yín fún wa o. Bẹ́ẹ̀ni sàn Olúṣẹ́gun Ṣàngóṣẹ́gun. Ṣàngóṣẹ́gun èmi gan Ṣàngó Laji lásìkò yìí Tinubu Ṣàngódélé àdúgbò. Mùsùlùmí lèmi. Mùsùlùmí lèmi náà Ṣàngó ọmọ Aláàfin Ṣàngó lèmi. Ọmọ Yorùbá ni mí kí tó jẹ́ Mùsùlùmí. Ọmọ ìlú wo ni yín nílẹ̀ Yorùbá? Ọmọ Ìjẹ̀bú lèmi. Òkè bá wa dá sétò pápápá. Ṣùgbọ́n gbogbo nǹkan tó bá kan ilẹ̀ Yorùbá lápapọ̀ ló jẹ mí lógún. Èdè mi jẹ mí lógún. Àṣà mi jẹ mí lógún. Ìran mi jẹ mí lógún. Mi sọmọ àlè. Ẹ sọ fún àwọn èèyàn wa kán yé fájòjì níyàwó. Ẹ sọ fún àwọn èèyàn wa kán yé yan àjòjì lálè. Kí wọ́n yé talẹ̀ fájèjì. Kán yé talẹ̀ fájòjì. Ẹ yé bájòjì dọ́rẹ̀ẹ́. Ẹ yé bá àjòjì ṣe nǹkan pọ̀. Ẹ yé ṣe àṣírí pẹ̀lú àjòjì. Ibi tí ìṣòro ti ń bá wa nìyẹn. Sọ̀n gbé Jìnnà Olú sọ̀n gbọ́ sọ̀n tẹ́tí mọ̀ ń gbọ́ yín. Gbogbo ẹni tó bá ti ń bá àjòjì dá nǹkan pọ̀ kò sọ́gbọ́n tí wọ́n bá fẹ́ ṣe tí ọmọ onílẹ̀ bá fẹ́ jàdùn nǹkan ẹ̀ ìfẹ́ àjòjì tó ti ní lọ́kàn yẹn á máa wà lọ́kàn ẹ̀ láti jẹ́ pé kí nǹkan ẹ̀ lè má ṣeé ṣe. Ojúlówó ọmọ Yorùbá ni mi ẹni tó bá dẹ̀ ti jẹ́ ojúlówó Yorùbá kò gbọdọ̀ gbà kí ilé ẹ̀ dàrú kò gbọdọ̀ gbà kí nǹkan ẹ̀ bàjẹ́. Àwọn ọba wa a mọ àwọn ọba tó jẹ́ pé ọba kékeré lèmi náà but a gbọ́ ìtàn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún ìṣítí tẹ̀ ń fún wa àti àwọn ìtàn táwọn àwọn àgbọ̀ àpọ́tẹ́lẹ̀ wọ́n sì látọ̀dọ̀ yín à ń gbọ́ ìtàn. So ẹni tó bá ti ń gbọ́ ìtàn tí kò ń ṣọmọ àlè ó ń láti mú nǹkan tó yẹ kó ṣe ni. Ẹni tó àwọn èèyàn béèrè nọ́mbà 080 James Ayangbaro 08023687432 ní òkèrò tẹ́ fi pè mọ́ ẹ máa bọ́rọ̀ yín bọ̀ 08023687432 ẹ máa bọ́rọ̀ yín bọ̀. Àwọn aláṣẹ wa tó jẹ́ àwọn legislator wa wọn ò lè ṣe kankan nítorí wípé àpò ara wọn ló ń jà fún. Bẹ́ẹ̀ni. Àwa aráàlú náà ní ká dìde a ní àwọn nǹkan bàbá wa tó fi ń ṣe àgbẹ̀rọ̀ tó gbẹnu sọ. Ó jẹ́ mùsùlùmí kò ní kó má ṣòkígbẹ́ kò ní kó má ṣe kínní kó má dira bẹ́ẹ̀ni gan bí mò ń bọ̀ nílé mò ń bọ̀ adira ni. Sógun tó bẹ ní United Kingdom bẹ́ẹ̀ ni. Ó
kò ń ṣe United Kingdom ogun ta ọjà yẹn ogun lé ajá yan ṣùgbọ́n òun náà ló ń ṣẹlẹ̀ ẹ̀yìn wéré eléyìí. Àbógun lé kọ́ ni. Bẹ́ẹ̀ni. Bódà yẹn ṣẹlẹ̀ àwa náà ń gbọ́ adẹ̀ náwọn èèyàn nílé. Ó ń bọ̀ àwọ̀ládẹ́ẹ̀dẹ̀. Ó ṣẹlẹ̀ ní gángan ó lọ sí kínní ìgbà wo ni òní débi ìlú tó kù tó gbèmí sọ́kọ̀ Ìjẹ̀bú kó a sọ pé kò kàn mí tó bá sọ pé kò kàn mí. Wọ́n bẹ́ẹ̀ nu gbó Ìjẹ̀bú náà wọ́n wà nu gbó Ìjẹ̀bú níbo wọn ò sí. Òun náà là ń sọ yìí tó bá sọ pé kò kàn mí kò débi báyìí tó bá kàn ẹni tó kàn yàn ń kọ́ ṣé kò ní padà kàn ènìyàn ní. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ àtúnra wa ká ṣe àmójútó nǹkan tó yẹ ká ṣe ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ ṣe gan ni. Pẹ̀lú ògbọ́lọ́ báwọn èèyàn ṣe ń béèrè pé ká máa ṣe ètò lórí TikTok á ní àwọn ètò ọjọ́ kọ̀ọ̀kan tá a máa filẹ̀ ní orí TikTok náà pẹ̀lú ògbọ́lọ́ òkèrọ tẹ́ fi dá sétò ẹjọ́ àwọn tó bá wà ní agbègbè Òkè Ògùn pàápàá àwọn agbègbè tó ń gbóná lọ́wọ́ ẹ̀ ní kí ẹ pè wá sórí 08023687432 ẹnìkan ti pè. Hello Aare. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Engineer ló ń pè engineer Adágúnná Ògúnmọ́lá ló pè láti UK. Ọmọ ìlú wo ni nílẹ̀ Yorùbá? Lọ́wọ́ live program tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ ni wọ́n á ní kí n dá sí jẹ́. Ọmọ ìlú wo ni nílẹ̀ Yorùbá? Ọmọ karam ni mí àwa gan la ń fèsì orúkọ ogun ju. Ọmọ kí lẹ pè é? Àwọn Ifá karamu látàkà rẹ̀. Ok, ẹ bá wa dá sétò. Gbogbo bẹ́ẹ̀ náà làwọn Fúlàní wà. Bẹ́ẹ̀ni. Nǹkan tí yẹrí kan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá láti ogun títí lọ títí Èkó gbogbo ẹ̀ àbá ṣọ́ra mo gbọ́ gbogbo program lálẹ́ àná ti Palestine àti Israel nǹkan tó ṣẹlẹ̀ sí Palestinian ó máa ṣẹlẹ̀ sí Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn Zionist tó wá ń fẹ́ wọn nísìnyí tó gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọn pera wọn ní Israeli wọn ń ṣe Israeli Zionist ni wọn. Fúlàní ni wọ́n máa gbalẹ̀ mọ́ tó. Ilé aṣọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ bọ́rọ̀ yẹn ṣe rí. A ní láti múra ká dira Yorùbá púpọ̀ tó lọ ń ṣe àníwọ̀n ibi ìmọ̀ kan tó ń rí gbà ń bẹ̀. Ṣé ẹran màálù ni wọn ò jẹ rí ni àbí Mercedes ni wọn ò gùn rí? Tọ́ba àti àwọn tó lọ ń ṣàbẹ̀ fún Fúlàní tó lọ ń tó àṣírí. Torí kí ni wọ́n fi ń jẹ baálẹ̀ síbi torí ìjẹkújẹ lẹ́lòmíì ẹ̀ lọ torí jẹ yẹn mélòó nítorí Ọlọ́run dépò ọba dépò baálẹ̀. Gbogbo nǹkan tó fún wọn kò sí nǹkan tó fún wọn tó máa lo 3 months ó máa tán. Bẹ́ẹ̀ni. Kìíní yẹn dẹ́ bẹ́ẹ̀ tí àwọn èèyàn wọn máa bẹ̀ sí kíyà wọn bẹ̀ sí pa àwọn èèyàn. Tí wọ́n máa lọ tú àṣírí ilé ilẹ̀ Yorùbá fún Fúlàní àjèjì láti Senegal láti Fútajálọ̀ láti Mali ẹ lọ máa tú àṣírí wa fún wọn. Ẹ jọ̀ọ́ o aláàdì dìde o Yorùbá láti sọ jí o. Ẹ ṣe gan ni. Aláàdì sọ jí gbogbo wa táwọn wọ̀nyí kò bọ́ sí àwọn àdìkọ́kọ́ nìyà ń jí wá pé yà ń jẹ àwọn àdìkọ́kọ́ nìyà ń jẹ láyé àwọn tí yà ń jẹ dùdù wá lọ́wọ́ àwọn ọ̀tọ́ àdìrí wọn síta. Ṣé gan ni ẹ jẹ́ ká tó fẹ́ lómi náà ní àǹfààní ìjọ yìí táwọn ọmọ pè bá ẹja mọ sí pápápá orúkọ yìí àti ibi tẹ́ ẹ ti ń pè o. Orúkọ mi ni Ayégbàrò James ọmọ bíbí Ìtasá ni mí. Ẹ̀yin tọrọ kan à ń gbọ́ yín o Ìtasá ní agbègbè Òkè Ògùn. Bẹ́ẹ̀ ni Ìtasá lára tẹ́rí ọ̀rọ̀ ààbò ní ìwájọ́ wa ọ̀rọ̀ tó nípọn ni ìyàtọ̀ sì jẹ́ wá ní wípé àgbẹ̀ kì í ṣọ̀fọ̀ àwọn tó lè jáde wọ́n lè ṣe àwọn nǹkan wọ̀nyẹn lára àwọn tó dúró wa lọ àwọn tó díà fún lẹ́yìn wa wà ṣùgbọ́n àgbẹ̀ yìí ṣọ̀fọ̀ torí àwọn tó ti ṣe irú ẹ̀ lẹ́yìn tó ti ṣe irú ẹ̀ síwájú àbá tí wọ́n bá níbẹ̀ kò jẹ́ kẹ́lòmí ìfẹ́ jáde tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ mọ́ kó lè rántí ní Ìtasá yẹn gangan ní ọ̀nà ibi tẹ́ ń pè sí Bùdómúsá yẹn Bùdómúsá ló gbalẹ̀ ní Gbẹ̀dú gan lórúkọ tí ibẹ̀ yẹn ń jẹ́ Bùdómúsá ló ti di Bùdómúsá lónìí tó jẹ́ orúkọ Haúsá yàrá bíbí kan tí wọ́n bọ̀ nìyẹn now lójú ọ̀nà yẹn lásìkò kan ó lè wọ́pọ̀ níbẹ̀ yẹn gidi gan tó lè máa jà ní every time wọ́n máa ń pa àwọn èèyàn àwọn tó lọ ń nájà bẹ̀ wọn kì í jẹ́ kó lè rí ọjà yẹn ná Ọlọ́run wá gbé ọmọkùnrin kan dìde lọ́jọ́ kan tí àwọn Fúlàní yẹn ti gbé. Kí lorúkọ ọmọkùnrin tí Ọlọ́run gbé dìde? Mo lè pè é lẹ́yìn aṣọ. Ok, ẹ fẹ́ sọ. Mo lè pè é lẹ́yìn aṣọ. Mo lè pè é lẹ́yìn aṣọ. Ọyẹ ẹ bá wa ẹ bá bọ́rọ̀. Ó wá dìde àtàwọn ikọ̀ ẹgbẹ́ ọjọ́ wọn ti jẹun lọ wọ́n ti ń yẹra sójú ọ̀nà. Lọ́jọ́ tá à ń wí yìí nǹkan táwọn Fúlàní nìkan ni wọ́n bá. Ìgbà tí wọ́n rí fi ọwọ́ àwọn ọ̀ka ọmọ yẹn pẹ̀lú wọ́n ṣe fi ọta wẹ̀ sí gbogbo aṣọ rẹ̀
wọ́n wá lọ so màálù mọ́bi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ wọ́n lọ́mọ yẹn tú agbo màálù ká orí ló yọ ọmọ yẹn tó fi padà dé. sáwọn ọlọ́pàá gbé ni. àwọn ọlọ́pàá gbé láwọn tó lè jà fún wa tọ́wọ́ bá di pé ó ti ṣẹlẹ̀ o ẹ lọ kó àwọn ẹ̀sán wọn jà fún yín wá láwọn tó lè gbogbo àwọn olóṣèlú. àwa order for above ńkọ́ àwa order for above sáà ní honorable senator tó sojú wa ń bẹ ni. òun náà là ń sọ àwọn ọ̀rí ti wá rò. wọ́n ṣe lè má rí ti wá rò wọ́n ṣe lè má rí ti wá rò. wọ́n ọ̀rí ti wá rò tó bá ṣẹlẹ̀ báyìí eléyìí tó ṣẹlẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ wọn ni wọ́n ṣèpàdé ọ̀nà ẹgbẹ́ tó ń sọ̀gán ni wọ́n ṣe àwọn olóṣèlú yẹn tó bá àkọ́ máa gbọ́ fún nǹkan tí mo sọ yìí a máa ní bìjìn mọ̀tẹ̀rẹ́ láti defend àwọn nǹkan tí mo sọ. bẹ́ẹ̀ni. wọ́n rí tiwa rò àwọn tí wọ́n lè ṣe àwọn nǹkan wọ̀nyẹn kò sí backing à ń sọ̀rọ̀ àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba lókè Ògùn sọ̀rọ̀ láti sọ nǹkan tí mo sọ yìí wọ́n ní ìmọ̀ ní ibi tí Ọlọ́run pé kí wọ́n ní ìmọ̀ wọn dé àti ẹ̀rù òfin bá kálukú torí ọmọ rẹ̀ tí kò fi yí káàkiri sẹ́rẹ̀ mọ́ kí wọ́n lélẹ̀ eléyìí máa fà eléyìí máa fà. tani ọ̀dọ̀ bá àlẹ́ kábíyèsí àlẹ́ o kábíyèsí àlẹ́ o. ẹgbọ́rọ̀ mi yé so ẹ̀rù kí ni yẹn ń bẹ lọ́kàn wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n wò pé ìgbésí ayé àwọn èèyàn wa ìbò ṣe rí ikọ̀ àyẹ́kọ́ rí bẹ́ẹ̀ ní àwọn tí wọ́n jà fún wa òun ló fà á sí ètò ààbò bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá tẹ̀ ń sọ tó bá mú ọ̀rọ̀ lọ sí ilé ọlọ́pàá náà máa wo òfin á máa àkíyẹ́ máa bọ́ lọ́dọ̀ torí àti pé ràbàràbà ìjọba àná ló fa gbogbo ní ìtòlù ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. a sì ti wà ń bẹ̀ ní ìsìn àwa order for above la wà ń bẹ̀ ní ìsìn àwa gan. order for above àná. order for above alẹ́ ti kú order for above àwa above onírè. Bàbàràbà yẹn ò tí ì tán lẹ̀ ni. So àgbà yẹn ká sójú ara ọlọ́kọ́lọ́ ń jẹ́ kó tán lẹ̀. Kọ́lọ́ ń jẹ́ kó tán lẹ̀. N tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ mo wò pé àwọn sẹ́ríkì kọ̀ọ̀kan tí wọ́n fi jẹ ní àwọn àdúgbò wọ̀nyẹn tí wọn ò bá ní parọ́ tí Fúlàní bá wọlé sínú ìjò yẹn ó yẹ kí wọ́n lè mọ̀. Wọ́n jẹ ọba sẹ́ríkì gbogbo Fúlàní tó wà lábẹ́ ó yẹ kó lè mọ̀ pé ládùúgbò bí báyìí Fúlàní kan wọlé síbẹ̀. Bíkọ́sì wọ́n mọ́ra wọn. So àwọn tí wọ́n ń ṣe irúṣẹ́ rẹ̀ káwọn yẹn lè mọ̀ wọ́n kí wọ́n lè fà wọ́n jáde immediately. Kì í ṣe nǹkan tó ti yẹ kó ní wàhálà ní kí irú rẹ̀ bá ṣẹlẹ̀. Torí pé òfin Nàìjíríà gbà pító wọ́n náà lè gbé ibà yìí wọ́n náà lè gbé ibà yìí yẹn tàbí ẹjọ́ ń gbé bẹ́ẹ̀ tí nǹkan burúkú bá wá ń ṣẹlẹ̀ jẹ́bi àwọn èèyàn yìí ni ó yẹ kó lè push wọn out. But tàbádé bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní kàtà bàbá àwọn náà máa sọ fáwọn náà máa ń tọ̀ mú. Àwọn ò lè mọ nígbà àwọn èèyàn tàṣírí ara wọn. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kọ́ lọ́wọ́ ràn wá lọ́wọ́. Ẹ ṣé gan ni. Ẹ bá a fi tún àdúrà o. Ṣé pọ̀. Ṣe rí ìṣòro tá à ń ní pọ̀. Àwọn Fúlàní tó ti wà láàrin wa ń bí táwọn Fúlàní ìtabàdẹran wa wọ́n pa àwọn Fúlàní tó dẹran wa wọ́n gba agbo wọn wọ́n wà tó lọ parọ́ fún àwọn náà wọ́n tó lọ sọ àwọn pé àwọn Yorùbá ni wọ́n pa wọ́n tí wọ́n gbẹran wọn ibi àmọ́bi tí Yorùbá ti ń da màálù kiri àwọn yẹn náà ó tó kó ogun míì náà wà wọ́n ó tó dì mọ́ra ogun ọ̀tá ilé ọ̀tá àta ẹnìkan ti wà lójú òpó ẹ ti wọlé o àló o. Hello ájì Abbas ẹ káàárọ̀ o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Orúkọ tèmi ní Alájì Asimiyu Tìjàní. Láti bo lẹ ti ń pè o. Mò ń bá yín sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Jámánì. Ọmọ ìlú wo ni yín nílẹ̀ Yorùbá? Ọmọ bíbí ìlú Ìbàdàn lèmi o, ọmọ Òjé ni èmi lọmọ Òjé Npetu. Ọmọ Aare tí wẹ̀ bí òjò. Ọmọ Aare tí wẹ̀ bí òjò. Ẹ bá wa dá sérétò. Ṣe rí nǹkan tí mi fẹ́ dá sí lórí tó ń ṣẹlẹ̀ lókè Ògùn yẹn. Bí mi ṣe fojú wò bó ṣe rí lọ́dọ̀ tèmi o. Ṣe rí àwọn ìjọba ni wọ́n ń dá prógbẹ́mù yẹn sílẹ̀ lójú tèmi fi wò ó. Àwọn ìjọba àwọn olóṣèlú àwọn gangan ni wọ́n máa ń pa aráàlú lójú tèmi fi wò ó. Ìjọba ò lè máa pa wá kí la ṣe fún wọn àwa là ń dìbò fún wọn tẹ́ bá pa wá wọn ò lè rí bò. Nígbà tẹ́mi bá ń ṣòfò tá a dẹ̀ ní olórí tó lórí ò dẹ̀ sọ̀rọ̀ tó lórí ò tí ò rí nǹkan kan ṣe sí tó lórí làwọn yẹn kí wọ́n dé ká táwọn gbogbo àwọn olórí kí wọ́n bẹ̀rù Ọlọ́run. gómìnà tiẹ̀ ni gómìnà wọn mọ̀ tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbéré àti ìgbọ̀nà yìí. àwọn tọ́lọ̀ ń fún lágbára.
àwọn tọ́lọ́ ń fún lágbára wọ́n ń bẹ nílẹ̀ Yorùbá bọ̀ nígbà tí àwọn kan bá wá jáde tí láwọn fẹ́ gbìjà mẹ̀kúnnù tó wá jẹ́ pé ìjọba tó wá dojú ìjà kọ àwọn tí wọ́n jáde tí wọ́n fẹ́ gbìjà mẹ̀kúnnù ṣé irú àwọn bẹ́ẹ̀ ṣé wọ́n lè jáde mọ́. bẹ́ẹ̀ni. so nígbà tí èsì adìẹ ni wọ́n ń pa tí èsì ẹran ni wọ́n ń pa ẹ̀yìn alára bíi tiwa gangan báyìí làwọn tí wọ́n ń pa tí àdẹ̀wà sọ̀rọ̀ tá a wá ń ṣẹ̀ṣẹ̀ pé kọ̀ọ̀kan mi kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo àwọn olóṣèlú yẹn kí wọ́n bẹ̀rù Ọlọ́run kí wọ́n bẹ̀rù àtúbọ̀tán àbọ̀ dára. ẹ ṣé gan ni. so eléyìí tí mo fẹ́ dá sílẹ̀ náà ni wípé gbogbo àwọn olóṣèlú àtàwọn ọba àwọn ni wọ́n ń para ìlú o nítorí mi fẹ́ sọ sí nìyẹn o. ẹ ṣé gan ni mi ò rí kùmọ̀ ìrìbọn lọ́wọ́ àwọn ogun olóṣèlú àti ọba rẹ̀ bá kò bá fi léèṣe ìṣèwọ́ òde DSS wá gbé mi jámìnì ìrírà èmi náà ni mo ṣe ń ṣètò ẹ̀yin ará ilé orílẹ̀-èdè Amẹ́ríkà mo ti ń ṣètò ẹ̀ má kó bá mi ẹlòmíì ó jókòó ní kíní bó tẹ̀ mọ́gbà àwọn méjì bá ṣètò tẹ́fì bá lé ní kẹ́kẹ́ ìbílẹ̀ àwa tá a wà lé lójú wa ń rí òun kẹrọ tẹ́fì pé tẹ́fì dá ṣètò náà ní 08023687432 a rí i pé àwọn tọ́rọ̀ kàn àwọn èèyàn ń pè láti àwọn ìlú tí ọ̀rọ̀ kàn yìí yálà wọ́n wà nílé ni àbí wọ́n wà ní òkè òkun kábà lè mọ̀ pé kìí ṣe ọ̀rọ̀ kékeré o kìí ṣe ọ̀rọ̀ kékeré ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ ọ̀rọ̀ Òkè Ògùn iná ni a gbé wá sí etí tí a sì tá à ń dá sí tá à ń sọ lọ́wọ́ ẹnìkan ti pè ẹ ti wọlé o. hello. Abalaji Abbas mo máa kí yín sà. ẹ kú àbọ̀sọ̀rọ̀ ètò orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Ọládélé Abíọ́dún lorúkọ tèmi mò ń pè láti Ìkòyí ní Lagos State. ọmọ ìlú wo lẹ́yìn? ọmọ Ẹ̀gbádò lèmi Ìṣàgá Orílẹ̀. Ẹ̀gbádò níye wa. bẹ́ẹ̀ ni sà. ẹ bá wa dá sétò. ẹ ṣe kú ètò onísúnyín kò ní rẹ̀yìn lágbára Ọlọ́run. àṣẹ o. àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn olóṣèlú ló ń fà á nítorí pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ nílùú ní agbègbè wọ́n ní agbára wọ́n ní ẹ̀tọ́ láti lè gbé àwọn ẹmẹ̀wà àwọn dìde pé kó ń lọ síbẹ̀ bí sójà náà máa rán lọ síbẹ̀ ni o bí DSS ni o bí kan ni o wọ́n gbọ́dọ̀ ṣojúṣe ṣùgbọ́n nítorí pé kò kàn wọ́n kò kàn mọ́ wọn kò kàn nígbà tí èsà wa ni wọ́n fẹ́ ni wọ́n wá sọdẹ. ẹni tó bá tún wá dìde nílùú yìí bóun tún wá fẹ́ gbèjà mẹ̀kúnnù òun fẹ́ gbèjà tálíkà wọ́n á sọ fún pé ó ń dá òfin ṣe lọ́wọ́ rẹ̀. ẹ wo irú tí olóyè Sunday Igboho ṣe lọ́jọ́ o. bẹ́ẹ̀ni. ṣé àsọpọ̀ ọmọkùnrin yìí ò try tí n bá ń ṣe pé ọpọlọ òun lò ní ẹ̀yìn ìgọ̀gàn ṣé ìgọ̀gàn náà ti ní dìlọrin ṣáwọn Fúlàní ò ti ní take over bẹ́ẹ̀. ìbí ọgbọ́n mi láti take over gbogbo ibi tá à ń sọ ìtẹ́ bá débẹ̀ ẹ̀rù ọba yìí ni ẹ rò pé ilẹ̀ Fúlàní lẹ wà ní ẹ lè rí nǹkan kan tó bá jẹ mọ́ ti Yorùbá bẹ́ẹ̀ báyìí wọ́n gbà ló lọ rẹpẹtẹ tí wọ́n gbà báwọn bá wa náà wọ́n fi wọ́n jẹ sérí kí wá ni wọ́n jẹ́ olórí fún kí ni wọ́n jẹ́ àwọn wo gangan ni wọ́n jẹ́ olórí ṣé ẹranko ni wọ́n control ni nígbà tí èèyàn bá kú tí ó ta yín lára bẹ́ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run pé ẹ jẹ́ ká dìde fáwọn yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn kan ló dìde láti lè support wọn gbogbo sójà ayé ilẹ̀ máa kó jáde bí a ṣe ń kó DSS lè máa kó migration kó yá kó lọ pa ẹni yẹn dànù ṣé bó ṣe kó rí nìyẹn ṣùgbọ́n tó bá di ìgbà election ẹ lè jáde pé káwọn kan máa dìbò fún yín ẹ máa sáré káàkiri ọ̀dà wọn bá ẹ máa pín láìsí kóńgò kan ẹ máa pín láìsí ẹ̀mí dẹ̀ ń ṣòfò nílùú ṣé bó ṣe ń ṣèjọba tiwọn nílùú ní ẹ̀yìn Amẹ́ríkà ṣé bó ń ṣèjọba nílùú òyìnbó nìyẹn ṣé bó ṣe ń ṣe nìyẹn. báyìí là ń ṣe ń lé wa ìwọ bòmí ni. ẹ ṣe ẹkú ètò torí bínú bí ṣe ń bí mi bá ní kí n máa sọ̀rọ̀ máa ṣọ̀rọ̀ sọ ẹkú ètò àbámẹ́ máa. ẹ ṣe gan ni báyìí là ń ṣe ń lé wa ìwọ bòmí báwa ṣe ń ṣe l'Amẹ́ríkà kọ́lẹ̀ yìí ń ṣe àṣà kálukú ọ̀pápọ̀ báyìí là ń ṣe ń lé wa ìwọ bòmí ni. àwa tá a wà ní agbègbè Òkè Ògùn ẹ já pé o láti Ìṣẹ́yìn lọ dé Ṣakí lọ wọ bọ́dà lọ́hùn ẹ jẹ́ ká pè 08023687432
7432 ẹ lè pè sórí WhatsApp náà, ẹ lè pè sórí WhatsApp. Ààrẹ Laji Abbas ní orúkọ tèmi o, Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn yín náà ni. Akíkanjú ọmọlúàbí ilẹ̀ Yorùbá, oníbodè ilẹ̀ Yorùbá, oníbodè òtù náà ni. Ẹ lè pè sí orí ètò, ẹ pè sí orí ètò. Ẹni tí ń pè mí ti pẹ́, ara àwọn tọ́rọ̀ kàn tí wọ́n fẹ́ dá sétò ni. Ara àwọn tọ́rọ̀ kàn tí wọ́n fẹ́ dá sétò ni. Ń pè ti pẹ́, ìpè ń jápè ní ẹ̀ní bínú ni, ẹ̀ní bínú ni. Ẹlòmíràn yìí ti wà lójú òpó tá à ń sọ náà ni ìpè ń jápè ni. Hello. Ẹ ti wọlé o. Hello, ẹ máa kú ojúmọ́. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Abídèmí ló ń sọ̀rọ̀ láti Lagos State. Láti. Abídèmí ló ń sọ̀rọ̀ láti Lagos State. Lagos State ìpínlẹ̀ Èkó, ẹ bá wa dá sétò. Ọmọ ìlú wo lẹ́yìn o? Láti Èkó. À ń gbọ́ yín, gbogbo àgbáyé ń gbọ́ yín o. Ọmọ ìlú Ìbàdàn ni wá, ọ̀tẹ̀ Èkó la fi ṣe ibùgbé ń tó. Ok, Ìbàdàn máa jòrò sùn, wọ́n máa jẹ̀gbín yóò máa jẹ̀gbín jẹ̀kara wọn, ẹ bá wa dá sétò. Ọlọ́run ló lè tó ẹ̀. Gbọ́ yín, àwọn tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹja máa sọ̀rọ̀ pápápá, ká máa sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, èmi èéfẹ́. Àwọn èèyàn abisá ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ pè tí wọn ò tí ì ráyè pè wọlé. Nǹkan ẹ̀rọ tẹ́ fi dá sí ẹ bá fẹ́ pè wá lórí WhatsApp, ẹ sáà fi +234 sí +234 8023687432 iná lẹ́ẹ̀fi bá wa dá sí ètò. Lẹ́ẹ̀fi bá wa dá sí ètò +234 8023687432 lẹ́ẹ̀fi bá wa dá sí ètò. Wọ́n tá bá pè ẹjọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ taratara. Ṣé táwa náà bá fẹ́ máa sọ̀rọ̀ fàájì, a lè sọ̀rọ̀. Ọ̀rọ̀ yóò gba kíni ọ̀rọ̀ tá a sọ kánmọ́kánmọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbọ́ wa. Ẹnìkan ti wà lójú òpó. Ẹ káàárọ̀ Ààrẹ. Ẹ kú ojúmọ́, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Adé lorúkọ mi, mò ń pè láti orílẹ̀-èdè Sweden. Láti Sweden. Ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ni mí. Ẹja sáré, ẹ má bínú. Hello sir. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Orúkọ mi ni Ṣẹ́gun láti ìlú Ìgànná. Kí lẹ pe orúkọ yín o? Ṣẹ́gun láti ìlú Ìgànná. Ṣẹ́gun láti ìlú Ìgànná, torí a rí pé agbègbè bẹ́ẹ̀ náà. Mo jẹ́ Michael náà. Mò ń gbọ́ yín. Nípa àdúgbò wa, àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ ní àdúgbò wa náà ni àfi ní ká máa pè é pè. Ẹ ṣe gan ni. Ẹ bá bẹ ìjọba wá bá wá ojú sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa yìí o. Wàhálà àwọn Fúlàní ó ti fẹ́ tú ìlú ká mọ́ wa lórí nítorí pé a lè lọ sẹ́nu ibi tá a ti ń ṣe oko tá a ti ń wá oúnjẹ wa jẹ. Àwọn tó sì jẹ́ àwọn olórí wa àtàwọn èèyàn kọ̀ọ̀kan láàrin ìlú wọ́n ti jẹ dòdò, wọn ò lè sọ òdodo mọ́. Ṣé dòdò ṣe á pọ̀ lọ́dọ̀ yín? Kí lè lè mímọ̀ tí dòdò wà, dòdò ṣe á pọ̀ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o. Sáà kí lẹ́sọ̀ sáà. Èmi rò pé kiri ni dòdò wà, àsẹ́yìn ará Ìgànná náà máa ń jẹ ìgànná nǹkankan ìgànná. Mọ ìwéré. Èmi gan àwọn Fúlàní ti gbà kan wá bá mi tí wọ́n sọ fún mi pé kémi náà wá máa sin ẹran, mo ní mi ò lè sin ẹran nítorí pé mi ò ní lè sòótọ́ ọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn tí wọ́n bá wọn ṣe bàràǹdà tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ wọn ò lè sòdodo mọ́. So àgbẹ̀ àwa tá a jẹ́ àgbẹ̀ lórí wa ń ta. Ẹ má bínú, Christopher Ades, ẹ jọ̀ọ́ ẹ̀yin kọ́ lẹ sọ fún mi tí màá sọ̀rọ̀ lé lórí tí ò bá wọ̀ kí ṣe dandan ní kẹ́ ẹ tẹ̀lé wa lórí péèjì. Ẹ̀yin kọ́ lẹ sọ fún mi tí mo lè sọ̀rọ̀ lé lórí, ṣé ẹ gbọ́. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀ jàre. A lè lo oko, a lè lo odò, tá a bá dá oko náà ẹni tó pé gbogbo owó tó ní tó fi ń ṣiṣẹ́ oko kò ju 200 to 100,000 naira lọ tó bá ti dáko yẹn tó. Ẹ̀tọ́ tá a bá wọ wọn lọ ságbo ọlọ́pàá gan, agírí láti fi 50,000 naira gbà. Ṣàwa ṣọ́ọ̀tì ní àbá àjèrè, eléyìí tí wọn bá bẹ́ wa ládàá o, tí wọn bá pa àwọn èèyàn wa o, eléyìí tá a bá ti ẹ̀rí mú pa àwọn lọ ságbo ọlọ́pàá, gbàtà bá dojú ọ̀rọ̀ rú pé àwọn fún 50,000 naira, òkúta bá fi bí 300,000 naira dá.
òun ò jáwa tá a jẹ́ àgbẹ̀ ládùúgbò ìgbà olówó lọ́wọ́ kékeré wa nìyẹn ṣùgbọ́n bí kí wọ́n pa àwọn èèyàn wa bá a bá pariwo náà wọ́n ní ká fọwọ́ wọ́nú pa wọ́n wá nǹkan ṣe sí ní àárín nǹkan kan tí wọ́n ń wá ṣe sí. a gbọ́dọ̀ fọwọ́ wọ́nú náà ni. ìdìgbà wo wá nígbà tá a wà ń nu wọ́n lé àìgbélé ẹni ká fọrùn rọ inú ilé tiwa làwa ti ń fọrùn rọ yìí. ẹ dákun ẹ bá wa bẹ ìjọba o. ipa wo ni kábíyèsí wa Ṣàbí-Gànà ń kó lórí ọ̀rọ̀ yìí? torí apọ́pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ pé bàbá òkú pa tó yanjú. eléyìí tẹ́mi lè sọ lórí ìyẹn ni pé a máa rí wọn tó máa ń jáde wọn ní ká má jà fi ká fọwọ́ nípa wọn ó pe àwọn ìjọba tó wà lókè. onílù ò ní fẹ́ kó tún kábíyèsí ò ní fẹ́ kẹ́ ẹ jà náà. eléyìí tí wọ́n ń pọ̀ ju níjẹ̀ta oníjẹ̀ta wọ́n tún sàyàn ládàá ń wéré ẹnìyẹn wà lọ́sibítà báyìí ní ìsìn. Fúlàní tó sàyàn ládàá ní ìwéré o ṣé wọ́n rí mú. ó dàbí kí wọ́n ní wọ́n rí mú kí wọ́n gbé lọ sí police station àwa tí mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ báyìí o. èmi àwọn àmọ̀tẹ́kùn ìgànnà náà ni àwọn àmọ̀tẹ́kùn wà. àmọ̀tẹ́kùn wà ní gànnà wọ́n wà ní wéré ilé ṣùgbọ́n lára àwọn tí wọ́n pa bí ìjẹfà bí nǹkan ìgànnà ní ọmọ ìgànnà kan wà nù wọn tó jẹ́ àmọ̀tẹ́kùn. wọ́n pa àmọ̀tẹ́kùn. wọ́n fẹ́ lọ pẹ̀tù sáwọ̀ wọ́n pa bẹ́ẹ̀ ni wọ́n sì pa àwọn ọmọ wéré bíi mélòó kan náà. àwọn bàbá wa ó sì ní ká má jà àjà lóòótọ́ ṣùgbọ́n ìgbà tí wọ́n wá ń pa wá lójoojúmọ́ yìí nǹkan àwọn àlè lóko àlè lóòdò. ọmọ wàá ga o. láìsí lórí ilẹ̀ onílẹ̀. lórí ilẹ̀ wa láti wà. lórí ilẹ̀ bàbá wa àwa lágbójú. ẹ dákun ẹ ràn wá fún Ààrẹ ibi tó bá yẹ kọ́rọ̀ ọdẹ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ o. àdádì mi ti ń gbọ́ l'Àbújá èmi Ààrẹ ọmọ Ààrẹ order for abọ́ òfurè. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ ni kó ṣàánú fún wa o kí Fúlàní kó fi wá lọ́rùn lẹ̀. ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀. ẹ ṣé gan o. ẹja tó gbé pè lè ẹja gbé pè ìpè mí ìtura lójú òpó. ẹ bá wa yín tẹ́ fi ń gbọ́ wálẹ̀ o. èmi náà fẹ́ dá ṣètò ní Ààrẹ. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Wálé Àlè ló ń sọ̀rọ̀ láti lórí òkè sá. tó ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀. ẹ kú ètò ọmọ bíbí ilẹ̀ Àwórì lèmi o. Àwórì ìpínlẹ̀ Ògùn àbí tìpínlẹ̀ Èkó. méjèèjì ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn. ẹ kú àbọ̀. Àwórì ilé àti Àwórì oko. bẹ́ẹ̀ ni. nǹkan tí èmi fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ nítorí pé gbogbo ala ń pariwo àwọn kábíyèsí ládẹ ń pariwo àlẹ̀. mo dẹ̀ lérò pé tí gbogbo àtàbà tó yẹ pé èèyàn tó bá ń bá ètò Laji Ààrẹ Laji Abbas lọ a ti gbọ́ nínú ètò ní ìgbà kan rí tí ẹ ti sọ̀rọ̀ pé àwọn aráàlú máa ń ju òkòrú lu orílẹ̀ ọba. àwọn aráàlú máa ń ju òkòrú lu orílẹ̀ ọba tí ọba ọba ṣe dáadáa. wọ́n lọ ju òkò wọ́n darin wọ́n jèwé lọ́wọ́ wọ́n ju òkò sáàfin ọbọ jáde ọbọ ọmọ tó yẹ kó ṣe bó ṣe lé balógun ìlú ni bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn. nínú àwọn ètò yín àwa náà dẹ̀ rí nínú àwọn eré Yorùbá lọ́pọ̀lọpọ̀ nígbà yẹn náà gẹ́gẹ́ bọ́n ṣe ń ṣe ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo ìlú tó bá ti rìn láì lórí ọ̀rọ̀ oníjọba tó pọ̀ jù àwa ọmọ Yorùbá aṣọ láàkì tó pọ̀ jù gbogbo ìjọba ẹ̀ńgbà táwa jáde tá ń pariwo Yorùbá nation gbogbo àwọn tá ń wò yìí danger táwa rí níwájú tá a fi ń pariwo pé Yorùbá nation àwọn ò rí. Niger Delta ṣé Fúlàní kan lè lọ ṣe ń bẹ̀ ní Niger Delta. ó possible. ẹnìkan ò lè gba wọn ará bí yẹn dé àwọn fúnra wọn náà ló máa gbára wọn. nígbà táwọn Ìbàràpá kọ́ wọ́n gbára wọn. nígbà tá a bá jọ jókòó síbi tá a jọ ń tọ́ra wa gbà wá o ẹ ṣe kinní kan ẹ ṣe kókó kan gbogbo ìgbà tó yẹ pé káwọn jẹ̀fọ́ kan jẹwédú kan lo tìpẹ ń lérò pé ṣáwọn lérò pé àwọn olóògùn tó Fúlàní ni. Fúlàní tàlùjànú wọn ní. Hello. mo rò pé kọ́ wọlé sórí ìpè fún wọn lọ́dọ̀ wọn bẹ̀ wọ́n.
mo wà ń bí o kì í ṣe lọ́dọ̀ mi bí o. a ti ń gbọ́ yín padà. ìdí èyí àwọn ni pé kọ́ lọ mú ara wọn kọ́ lọ gba àwọn ni kọ́ gba ara wọn sílẹ̀. Gbogbo ìjọba tó ń gbọ́kànlé ìjọba ò ní nǹkan kan láti ṣe fún ẹnìkan. Ìjọba Nàìjíríà ò di ìwọ ló máa bí omi fúnra ẹ, ìwọ ló máa ra jẹnẹrétọ̀ sílé ara ẹ, ìwọ ló máa ra sólà sílé ara ẹ. Power bank àtúntò power bank sẹ́gbẹ̀ẹ́ ni. Bẹ́ẹ̀ sì, ìwọ ló máa mú power bank àbí ìwọ ló máa ṣáàjì power bank nínú ilé ẹ̀. Ìwọ fúnra rẹ̀ ló máa tún rẹ̀ ṣe, ìwọ ló máa lómi nínú ilé, ìwọ ló máa nígbà, ìwọ ló máa láwo. Ìjọba ò ní nǹkan kan láti ṣe. Àwọn ẹni yìí ń gbà kan bá wọ́n mójú òkú yìí. ló dẹ̀ fi ọmọ wọn fún ọmọ wọn. Ìdí ẹjẹ́ tí tọ́rọ̀ bá délẹ̀ náà máa bẹ̀rẹ̀. Ìjọba Yorùbá la fẹ́, àwọn ò tẹ̀lé wa. Wọ́n dẹ̀ pé nǹkan kan fúnlẹ̀ Yorùbá ń sẹ̀ ní rí gbogbo àwọn èèyàn táwọn wì. Níbo bẹ́lẹ̀ ti rí. Ẹ jẹ́ káwọn náà kọ́ lọ gbáradì, tọ́ bá pa wọ́n káwọn náà pa wọ́n padà. Ẹ̀yin sì, tọ́ bá pa wọ́n káwọn náà pa wọ́n padà. Tẹ̀bá tó bẹ̀ wá pàmí ìbàlẹ̀ pa yín padà. Ṣé bàbá ti wá pa wá tàbí ìbáwá bó ti padà lè pa wẹ́yìn? Kọ́ jókòó síbẹ̀. Nígbà tí Abbas tó lọ fọwọ́ kékeré gbá ńlá lọ́wọ́ Israel, tí Israel dá wọn lóhùn padà. Ẹ̀yin sì, ṣé kò fọwọ́ dá wọn lóhùn padà? Ẹnu lọmọ Yorùbá níbi ìtajà kàrà, gbogbo ọ̀nà wà ń bẹ̀. Ẹnu lọ́ní. Kí gbogbo ọkọ káwọn náà kọ́ lọ rẹ́dì tẹ́nìkan bá pa wọ́n káwọn náà pẹ́ nìyẹn padà. Kìnìún dé aráàlú ní wọn ní kan lọ mú kìnìún wá, ṣé má ṣe bí ọmọ olówó kan náà bí tálíkà ni. Bẹ́ẹ̀ni. Ààrẹ Ọlọ́run fún àìṣe òjàre ní gbọ́n tẹ́ ń sọ tẹ́ bá ń sọ ní gbọ́n elétí ikú ni gbogbo ọmọ Yorùbá. Ká jẹ́ ará ìlú ọmọ tí ń lọ níbo ni wọ́n ti gbọ́ níbo ni wọ́n ti gbọ́ àwa lẹ́sẹ̀bà irú àwa ní sọ̀rọ̀ tí wọ́n ń gbọ́. Elétí ikú ni wọ́n ò ní gbọ́. Ẹ máa bẹ́tò lọ, thank you very much sir. Ṣé gan ni ojúṣe gbogbo àwọn ọmọ Yorùbá náà ni láti dá sí ètò pàápàá àwa tí à ń ṣe àtìlẹyìn fún ètò ìtàn Yorùbá yálà lórí dátà ni lórí lílọ fúnṣẹ́ ìwádìí ni. Mo máa ń dúpẹ́ lọ́wọ́ Moses láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Gbogbo ìgbà ni wọ́n máa ń bá wa ra owó sórí ẹ̀rọ rútà wa tá a fi ń ṣe ètò. Mo dúpẹ́ gidi gan. Gbogbo náà láì ká dá sí i. Hello ẹ̀lẹ́ka ti wà lójú òpó. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Aare. Hello ẹ ti wọlé o. Abídèmí ló ń pè, mo ti pè lẹ́ẹ̀kan náà mi ìmọ̀ bóyá nẹ́tíwọ̀kì yẹn. Nẹ́tíwọ̀kì kọ́ ẹ sọ̀rọ̀ pàápàá ẹ ń sọ̀rọ̀ bíi DSS ẹ̀ ń dáyà já mi. Àwọn DSS ni máa ń sọ̀rọ̀, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni máa ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ nẹ́tíwọ̀kì ni kò tiẹ̀ ẹ jẹ́ ká tàdáre ẹ jẹ́ ká wá sọ nǹkan tó wà nínú wa. Ọyẹ bá wa dá sétò. Àwọn ọ̀tàn Yorùbá tẹ̀ ń sọ òun làwa lágbádùn dáadáa rẹ̀ jẹ́ ń sọ fún wa. Ọ̀rọ̀ ìgànnà tí ń ṣẹlẹ̀ ní à ń sọ. Ọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní Ìgànnà àti Ìwéré àti agbègbè Òkè Ògùn. Ẹ̀rí pé mo já ẹni náà kò lórí ètò ní ẹ̀ẹ̀kan kájọ nítorí Ọlọ́run tá a bá ń sọ kò sí ìgbà míì bẹ́ẹ̀ tó bá fi àyè lẹ̀ fún àwọn ọ̀rọ̀ míì àbí tá a bá mọ̀ pa láwọn ọ̀rọ̀ míì ká sọ. Ẹ lóòótá ló ń pè o. Ẹ ti wọlé o. Ẹ kú omi tẹ́ ẹ fi ń gbọ́ wa àbíkẹ́ yín lẹ̀ pápátá. Ẹ kú omi tẹ́ ẹ fi ń gbọ́ wa o. Ẹ bá ti pè wọlé ẹja máa kó ń bẹ̀. Òkè ẹ̀rọ kan náà tá ń lò náà láàfin pè lórí WhatsApp 08023687432. Ẹ ó kú bí ìṣẹ́jú mélòó kan tá a máa ta àtàrí àǹfààní wà fún wa láti pè. Bákan náà bó ṣe ń sọ àwa náà lè jẹ́ ká dá sí ìtàn Yorùbá. Kò sí ìjọba kankan tó gbowó lẹ̀ fún iṣẹ́ ìwádìí nípa ìtàn àti ìlàkàkà wa pé kí ìtàn wa àtàṣà wa kó má bàa parẹ́. A dúpẹ́ fún àtìlẹyìn àwọn tó ń ṣe àtìlẹyìn fún ibi tí a bá dé. Tó dọ́pọ̀lọpọ̀ ìtàn ẹ̀rí lẹ́jọ́ mẹ́ta ìtọ́jú ogún lé ìtàn náà la fi ṣẹ́gun. Ẹnìkan ti pè. Hello
ó ti rè o ó ti rè o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wa lọ́kùnrin lóbìnrin lọ́pọ̀lọpọ̀ tí ẹni ká má da orúkọ àwọn ṣe pé tá a bá ti pè wọ́n náà wọ́n ń dìde. Hello. 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 Orúkọ yín àti bí tẹ́ ti ń pè o. Ẹ kú iṣẹ́ ọ̀rọ̀ Ààrẹ Laji Abbas. Orúkọ yín àti bí tẹ́ ti ń pè. Orúkọ mi ni Ayẹ́tádé Wahab Sikiru láti ìlú Ìṣẹ́yìn. Ìṣẹ́yìn orò ọmọ Ẹbẹdí àsìkò oríire ti bàbá wa sẹ́yìn tó goróyè. Bá wa dá sétò. Oko bàbá tiwa, oko bàbá tèmi, Ìgbújẹ́. Oko mọ̀ ń gbọ́. Hello. Àwọn ọlọ́rọ̀ sì ní nẹ́tíwọ̀kì. Hello. Ẹ bá lè pè mí ẹ tún mi pè padà. Gbóhùn yín mọ́. Àwọn ọlọ́rọ̀ gan ló sì ń sọ̀rọ̀. Ó dà pé wọ́n dá kókó bàbá àwọn ibi tí wọ́n ti nkẹ́rọ tá a fi pè àbá pè sórí WhatsApp àbí direct call 08023687432. Pẹ̀lú ògo Ọlọ́run á tiẹ̀ wá sí Ìṣẹ́yìn á wà kí kábíyèsí wa ọba Ìṣẹ́yìn àti ìwà nígbà tí kábíyèsí wa ti gun oróyè àti ìwà kí kábíyèsí wa nígbà wọn ti gun oróyè á wà kí bàbá. Hello. Hello, ẹ ti wọlé padà. Hello. Láti rí jàre, mo rí pé ìbánisẹ̀ ẹ̀yìn ọ̀gá ló kọ́ni. Hello sir. À ń gbọ́ yín, gbogbo àgbáyé ń gbọ́ yín. Náà, oko bàbá mi ní Gbéjáyè. Aba wa ni aba kọ̀wé àgbẹ̀ skul kan ní tí skul kan wà ní tí skul wà ní ìdílé ti lọ primary school. Tí Fúlàní bá dé, ẹni tó kọ́kọ́ jẹ bálẹ̀ ní Gbéjáyè àti ọdún ni. Tí Fúlàní bá ti wá jẹ oko wa, tàbá ti ń Fúlàní, tàbá dọ́dọ̀ baálẹ̀ àti ọdún ní Gbéjáyè nígbà náà. Ìlú mẹ́ta lọ́jọ́ wà nígbà yẹn, Ọ̀mù, Babọdẹ, Gbéjáyè. So baálẹ̀ tí wà nígbà yẹn ni àti ọdún. Láyé tó ìgbà tó sọ ìmọ̀ sọ̀rọ̀ 80 láti gba ẹni Fúlàní máa ń ṣe bẹ́ẹ̀ lójú òwò òní ẹni tuntun. Tí a bá mú Fúlàní tá a bá lọ bá baálẹ̀ ọ̀gbà màálù nígbà náà gbogbo ló ń jẹ́ àgbẹ̀ ní ìlera làwọn nígbà náà. Láti kan bí ogójì ọdún sẹ́yìn. Bẹ́ẹ̀ni, 80 mo sọ 80 to 90. Wàhálà Fúlàní ló pa bàbá mi nígbà tí a dá oko tán màálù wa awújú sílẹ̀ àti àwọn ètò kábẹ́gbé màálù bẹ̀ wá onílù bàbá mi. So ti gbogbo já ìjẹba sì wà ní wọn mọ̀ pé ọmọ onílù Ìṣẹ́yìn bàbá rẹ̀ Ìṣẹ́yìn. Náà a lọ sí ọ̀dọ̀ báyìí tó sì wà ní mo sì wà ní ọdún báyìí mo wà ní primary school. A lọ sọ́dọ̀ báyìí mo jẹ́ ọmọ àtẹnudọ̀ àbábẹ́ pé ẹni gbèsè náà bá lọ ọmọ máa mú káàkiri. Adọ́dọ̀ baálẹ̀ Gbéjáyè ní nǹkan ìṣẹ̀lẹ̀ ní pé báwa ti lẹ́tọ̀ọ́ sóko pé ẹ̀tọ́ bá ti lé ẹ̀tọ́ lóko bẹ́ẹ̀ náà Fúlàní náà lẹ́tọ̀ọ́ lóko pé kí ni ìdákọ́lẹ̀ tá a mú wá fáwọn. Ní ìwà ọjà tó yàgbá ẹ̀ jọ́márùn ni ó ní tí baálẹ̀ máa ń gbà lọ́wọ́ àwọn àgbẹ̀. Wọ́n yìnbọn pa Fúlàní ó yìnbọn pààyàn gbà yẹn wọ́n yìnbọn fẹ́ẹ́ níbọn ìjọba jẹ́ ìgbójà ìgbà yìí kò sí kankan ọlọ́pàá òjì lé gbà yẹn. Mo lọ sọ́kò lẹ́jọ́ ìbílẹ̀ ní 2019 ní ìdílé bí ìlú bẹ́ẹ̀ àwọn Fúlàní ti gba gbogbo ẹ̀ tíbi ẹ̀. Onílé gbàlé Fúlàní gbàlé bàbá mi lọ́ọ̀ mi onílé gbàlé. Àárọ̀ Ọ̀yọ́ wà níbẹ̀ gbà yẹn ọjọ́ pé látọ̀yọ́ ló fi wá dáko bẹ́ẹ̀ Òkè wà níbẹ̀ Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ lájọ wà níbẹ̀ yẹn. Gádìn wọ́n ti sọ fún olórí àwọn àgbẹ̀ Ìbàràpá Gádìn bàbá àwọn nílẹ̀ Yorùbá ibẹ̀ wo ti máa bọ ẹran ọgbẹ̀ran wọn ni. Kódà ọba sẹ́yìn gan níbi ló ṣe nígbà yẹn ọba Adéyẹmí nìkan ló ṣe nígbà yẹn tó jà díẹ̀ ọba Adéyẹmí kẹta ọba kẹta sásìkò ìwé èyí tó tẹ̀lé nígbà tó bá pa bí Fúlàní bá pààyàn ní ìlú ìjẹun ìjọba lọ bá ọba Adéyẹmí tóbi adúpẹ́ bàbá wa ni ọba sẹ́yìn tó wà ń bẹ̀ ní ìsìn bàbá ó gbégbèsè Akin bàbá wa ló wà ń bẹ̀ báyìí. Ìyá tí àgbẹ̀ máa jẹ tí àgbẹ̀ bẹ́ẹ̀ yìí ṣiṣẹ́ kọ̀ọ̀kan tó bá ti dọ́wọ́ owó wọn ní lóṣù wàá rìpọ́tì tẹ́bá dọ̀rọ̀ rìpọ́tì tó parí sí yẹn. tó kọ́lá wo sọ ni àti àwọn tó gbọ́dọ̀ tèlú wọ́n kàn fi ìyà jẹ wá ni wọ́n jẹ kàkúté
wọ́n tẹ̀lé ká máa lọ a gbọ́dọ̀ padà nígbà tí bá dẹ̀ mú àkọsẹ́ tí ó wẹ̀ wá tó bí mi ṣe rí ọ̀rọ̀ fúlàní bí nìyẹn. ẹ ṣe gan ni o. ẹ ṣe wọn pẹ̀tù ọlọ́run ní bàjẹ́. ẹ ṣe pọ̀ láti ìlú Ìṣẹ́yìn náà làwọn náà ti pè. ìtinú mi fi dùn ní wípé kábíyèsí tó goróyè ní Ìṣẹ́yìn ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá púpọ̀ tó sì nífẹ̀ẹ́ ètò yìí ó ṣeéṣe kí kábíyèsí gan asẹ́yìn kí kábíyèsí gan máa wo ètò yìí lọ́wọ́ á sì kàn sí wọn pẹ̀lú ògo Ọlọ́run torí pé ètò ààbò ó ṣe pàtàkì púpọ̀. mo rántí pé ní ìgbà táwọn Fúlàní ń dà wá láàmú láyé ìjọ́un asẹ́yìn gan dìde tó lọ sójú ogun. Hello, ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Hello. Hello. Mo fẹ́ bẹ̀rẹ̀ nípa àwọn lífì yẹn tí yẹn bá fẹ́ ọ̀dà ẹ̀kọ́. Ìmọ̀mọ́ ilé ìgbẹ́ bá fẹ́ ọ̀dà kí ni àwọn ọ̀dà ìmọ̀mọ́ ibi tí wọ́n ti ń ọ̀dà. Bí mo ṣe ń sọ bọ̀ ojúṣe gbogbo wa ó ní láti dáàbò bo ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Ogun kò ní kólẹ̀ Yorùbá ṣùgbọ́n ibi tó kó wa dé náà láti lè gba ara wa. Nǹkan ń ṣẹlẹ̀ níjù o ẹni bá dé jù ló lè mọ̀ nǹkan ń ṣẹlẹ̀ níjù ẹnìkan ti pè é jẹ́ ń gbé pè. Hello. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Ẹ kú ètò sà. Ètò ni. Yes sir. Orúkọ mi ni Sọmọrí Abdulrafil. So àti ìlú Èkó ni mo ti ń sọ̀rọ̀. Ọmọ ìlú wo ni yín? Kwara State ni mí o. Ìlú wo ní ìpínlẹ̀ Kwara? Kwara yìí ṣèlú ìpínlẹ̀ ní Kwara ìlú wo ni yín? Ṣáìdì mo ti lọ létí pẹ́ kí Òtèkólè mi wà. Ẹ ti lọ létí pẹ́. Èkó wọ́n bí yín sí ni àbẹ́ ti lọ létí pẹ́? Èkó ni wọ́n bí mi sí bọ̀tí Ìlọrin ni mo ti school. No ilé bá yín wí gbà wá pé kò ní wọ́n bí yín sí ibi tí wọ́n bá bí ni sí nílẹ̀ Yorùbá là ń ṣe. Ṣùgbọ́n dáa kẹ́ ẹ mọ orírun yín kò sí tó burú bẹ́ẹ̀ ọ yẹ máa bọ́rọ̀ bọ̀. Ọmọ gbóòwú àwọn ọmọ mi. Ìlú mọ́mí yín náà lọ́tún lè dáko àgbọ̀ yín. Ẹni mo rántí díẹ̀. Ẹbí tí mo ṣe wá fẹ́ contribution tèmi ni pé ẹ má bínú sà. Ààrẹ gangan tó ń pè ní ààrẹ kí ni contribution wọn sí àwọn security kan tó ń ṣẹlẹ̀ yìí? Ààrẹ èwo? Because èmi rò pé gẹ́gẹ́ bí ààrẹ. Ààrẹ èwo? Wọ́n láti ààrẹ Yorùbá ilẹ̀ Yorùbá náà ni ààrẹ Gani Adams kọ́kọ́ báyìí. Okay, Ààrẹ Ọ̀nà Kakanfò. So there should be cordial relationship láàrin gbogbo nǹkan báyìí. So àwọn being an expert on that very field wọ́n máa mọ what and what to do. So gẹ́gẹ́ bí ọpọlọ ọmọ kékeré tèmi lèmi ṣe ń sọ̀rọ̀ ọ̀sàrọ̀. Ẹ ṣe. Because tá a bá la fẹ́ kan náà a gbọ́dọ̀ consign wọn náà gẹ́gẹ́ ààrẹ wa. Ẹ ṣe gan ni ẹ kú àkíyèsí bí ẹ wá sákèsí bẹ́ẹ̀ ṣe bí náà ti mẹ́nu bà díẹ̀ nígbà máa bẹ̀rẹ̀ ètò bẹ́ẹ̀ náà ń gbọ́ yín. So àwọn yẹn tẹ́gbà àwọn náà bá tó contribute sí strategies wà tẹ́pẹ́ àwọn professional ni wọ́n níbẹ̀ àwọn strategies kan wà tẹ́ pé is not exposed láàrin general àwọn èèyàn bí àwa báyìí but láàrin ara wọn síra wọn they know their own tactics tán lè ṣe láàrin yẹn tán fi lè dẹ́kun ilé ìkẹ́pẹ́ àwọn náà bá fẹ́ rí prove tiwọn kó jẹ́ pé kákan máa rí wa lórí TV káwọn agbọ́pàá kékeré máa lọ síbi kankan máa tẹ̀lé wa. Ààrẹ ìgbọ́pàá wọ́n máa ń gbọ́pàá tẹ̀ láàrẹ ni ààrẹ ìgbọ́pàá. We need to be very serious about this. Nǹkan tẹ̀ ń sọ yìí káwọn èèyàn tó kíbò sí nǹkan tí bàjẹ́ gan díẹ̀ làwa rí là ń tí èsè díẹ̀ aláwọn ibi tá à ń sọ yìí ṣe rí agbáruru ni o ibùdó Musa ni o Damba Samia ni o Ọlọ́run Yorùbá ò lè wọbẹ̀ ilé ikú ni pẹ̀lú àwọn àtẹ́tí bẹ́ẹ̀ ọlọ́pàá gan ò tó bẹ́ẹ̀ kọ́ wọbẹ̀. Ní àjẹlóye ẹbí tí aláwọn ìjọba alábẹ́ ìjọba kan wọn lè rí sí yìí. Ìjọba Fúlàní ọ̀tọ̀ ìjọba Nàìjíríà ọ̀tọ̀ ẹ ṣe gan ni. Ṣe rí ní ti Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ sọ mẹ́ta ní ti Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ olórí OPC ni ẹlẹ́ẹ̀kejì
Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá gbogbo ọ̀rọ̀ tá Ààrẹ Ọ̀nà Kakanfò ọba sọ ó gbé Kakanfò yẹn rù sórí gẹ́gẹ́ bíi pé oyè ni. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó ní àmbásádọ̀ àwọn Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àmbásádọ̀ àwọn Àmọ̀tẹ́kùn ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nǹkan báyìí la gbọ́ tí ń ṣẹlẹ̀ lókè Ògùn. Ìwéré ni o, Ìwéré Ilé ni o, Ìgànná ni o, wọ́n ní Agbáruru ibùdó Musa Gbẹ̀du wọ́n ní jẹ́ tẹ́lẹ̀ wọ́n ti sọ di ibùdó Musa àti Damba Samia ni o pé wàhálà báyìí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò wá bá gómìnà kí wọ́n sì pé gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò. Ọ̀dà nígbà tí àwọn ará Ìbàràpá láwọn ò fẹ́ Fúlàní mọ́ ṣé ilẹ̀ torí ẹ̀ ya tí onílùú bá láwọn ò fẹ́ nǹkan gómìnà kan ìjọba kan ò lágbára pé rárá o gbọ́dọ̀ fẹ́ wà lọ́ọ̀yà máa ṣẹlẹ̀ ń bẹ̀ ni ayé àpárá wa tán ni. Nígbà wọn láwọn ò fẹ́ wọn mọ́ wọ́n lé wọn dànù ìjọba ò sì mú ẹnì kankan sí bó lẹ ṣe dé tẹ́lẹ̀ ṣé bí ẹ ṣe ń wọ̀ lónú ṣùgbọ́n ẹ bá gbàgbé tó ti mo ṣe àwọn aṣọ́gbódà ilẹ̀ wa fi ń pèpè fún wa ní ọlọ́pàá ìpínlẹ̀ táwọn Àmọ̀tẹ́kùn tá à ń sọ náà àti káti ẹ̀ tó yìn wọ́n ìbọn mélòó náà ní bẹ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn ìbọn ṣe kí wọ́n tiẹ̀ tó gbà kí wọ́n máa lò tí wọ́n ń lò náà tí wọ́n tún ti ń fúláàgì wa ní Ọlọ́run ní ó kú ṣàánú wa lọ́wọ́ yín kí wọ́n tó gbà kí wọ́n máa lo ìbọn tí wọ́n ń lò náà ẹ̀mọ́ tójú rí káwọn Àmọ̀tẹ́kùn tó lò. ìní ẹja gbé pè. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Ní mẹ́sàgì yẹn ìdí yẹn mo fẹ́ pè o. A wà lórí ètò. Hello. Orí ètò la wà o. Ok. Ẹ pè wá lẹ́yìn ètò orí ètò la wà. Kájọ ẹjẹ́ aṣojúṣe wa pàápàá Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adam kìí sọmọ Òkè Ògùn kìí sọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa tá a jọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́kọ́kọ́ kàn ọkàn mi ọkàn nílé ọkàn àlejò àwa lọ́kọ́kọ́ kàn tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá wa dá sí kò sí tó burú ń bẹ̀ torí pé àkọ́kọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò lágbára lórí ìlú Ìbàdàn kò lágbára lórí Òkè Ògùn onílù ni ó gbé táwọn onílù bá wá sọ pé tó Ààrẹ Ọ̀nà ṣé wọ́n ti ń fúláàgì wa ni kí n tiẹ̀ ní mẹ́yìn ọ̀tá lọ síwájú ìgan ṣùgbọ́n tí àwa onílù àwa ará Òkè Ògùn tá a bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò wá gbà wá o Ààrẹ Ọ̀nà Kakanfò ó jẹ́ pé wa torí pé kò lágbára lórí ìlú wa nígbà tó délẹ̀ tán nílẹ̀ Ìgàngán nígbà wọ́n ránṣẹ́ pé Sunday Ìgbòho ó sì jẹ́ pé wọ́n gbà náà. Hello orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè. Láti Àbújá mo ti ń pè láti Àbújá mo ti ń pè. Ọmọ ìlú wo ni yín o. Alhaji Abbas ọmọ Ògbómọ̀ṣọ́ lèmi Ògbómọ̀ṣọ́ ni mí. Ògbómọjúgun. Bẹ́ẹ̀ni sẹ́rí ètí ìfẹ́ mú mọ̀ràn wá ni pé àwọn gbogbo tá à ń gbà ńlẹ̀ Yorùbá yìí Haúsá yìí gbà àgbélé Haúsá dáadáa ti wà. Haúsá máa ń mọ àrọ́ kan náà ní last week gómìnà Katsina ọkọ̀ àwọn ẹgbẹ́ méjìlá ìbọn jí pọ̀sẹ́mì fún àwọn náà kí wọ́n dìfẹ́ǹdì ìlú wọn wọ́n wulẹ̀ wá àwọn security ọlọ́pàá kankan. Ǹjẹ́ ká àwa la ní president Nàìjíríà bàbá ó ń gbìyànjú àmọ́ àwọn Haúsá yẹn àwọn tẹ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò fẹ́ kó mọ tí ń lọ. Ẹ jẹ́ káwọn. yóò mọ tí ń lọ ṣé Bọ́lá Ahmed Ṣàngódélé yóò mọ tí ń lọ àní dákẹ́. àwa wà pẹ̀lú ọ̀bára Àbújá àbá yẹn gidi ni tí ó jì dáa fún bí ọba wà nígbà tó jì ní ṣe ní bàbá Tinubu. Àmọ́ sẹ́rí omi pọ̀jọ kà lọ́rin àwọn ti bàálù jẹ́. Ẹ̀wọ̀n bomi lẹ̀. Wọ́n ti bàálù yìí jẹ́ wọn ò fẹ́ kó rí ṣe ọlọ́ọ̀tì ní fún wọn ṣe. Bàbá ò rí ṣe yóò rí ṣe àṣẹ Ọlọ́run. Gómìnà Ọ̀yọ́ ń tíráì ṣe Mákindé kọ́lọ́ba yóò bá dó ti bàbá náà. Sẹ́rí àwọn àgbààgbà wa lẹ́pẹ́ ká kó pera wọn jọ. Àwọn jẹkújẹ àwọn ẹlẹ́nu wọ́ sẹ́gbẹ̀ẹ́ àwọn jẹkújẹ òsì. Ẹ dákun kí wọ́n gbà àdìdẹ kí wọ́n ẹ̀pù wa nílẹ̀ Yorùbá kí wọ́n jẹ́ káwọn àwọn Àmọ̀tẹ́kùn káwọn máa lò bán gidi AK-47 àwọn kò wọlé nìyà káwọn kò wọlé
láti kó wọlé wọn lè dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá ǹjẹ́ kí wọ́n ṣe nu kó dìde o èmi rí nu kò ní bàjẹ́ o ẹ ṣeun. ẹ ṣe gan ni ẹ ṣe pọ̀ n tí a lè béèrè fún tí wọ́n kọ́ lè níyànjú pẹ̀lú pátáwọn Àmọ̀tẹ́kùn ṣe ẹ jẹ́ ká ní state police ẹ̀yin ìjọ àwọn Haúsá náà ni ò fẹ́ ká ní torí wọ́n mọ̀ pé táwọn ti bá wọn nu a gbọ́dọ̀ ní state police ọlọ́pàá ìpínlẹ̀ kó local police náà wà local government police ó wà ẹ̀já ní bíbẹ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe máa yan wá bíi súyà náà ni àti ẹ̀mọ̀ bóyá ẹ̀mọ̀ páwọn Fúlàní wọ́n ní wòye jẹran bóyá èèyàn làwọn máa jẹ náà ṣe ń pa wá bí ẹran ẹ bá ti fẹ́ jẹ ká ẹ bá wa mú kan nu wọn rí ẹ pa àwa dẹran lọ́dọ̀ wọn lórílẹ̀ wa a sì níjọba alẹ́yìn ọba alẹ́yìn sàmọ̀ní gbogbo ilẹ̀ Ọlọ́run ti gbé àwọn èèyàn kan dìde nígbà délé ọba wí ìlédè lu wa o ìlélọ lu wa o sábà nígbà àwọn ẹlẹ́dẹ̀dẹ̀ mi dábẹ́ ní Aare lájà mo ní kí ni nígbà mo ní mo lọ sí ọ́fíìsì àwọn immigration láti lọ rè ní passport mi Aare nígbà nígbà pẹ̀lẹ́kọ̀ mi náà nílùú Ìbàdàn nìbàdàn ìbọmọ Ìbàdàn ká máa sojú ẹ̀ṣọ́ kò yí ká máa gbọ́fà lẹ́yìn nìbàdàn ṣé nìbàdàn wà yìí kan ní ẹ fi wá ẹ̀fà wá àti wọ́n lẹ̀ sáwọn tí wọ́n gbé ta lọ́lọ́ọ̀lẹ̀ ń bẹ̀rù ní àbáwọn Fúlàní ẹ̀fẹ̀ wá àti wọ́n lẹ̀ àwọn náà ríran o mo rí síìmù ẹ̀rọ bà wọ́n ládùúgbò mi láti ilé mi agboolé wa lókè Adúmọ̀tà là sí immigration office ẹsẹ̀ láàfin rìn kò nílò àwọn mọ́tò sẹ́mi ládùúgbò mi tó ti gbé gbogbo ọlọ́kadà gbogbo mọ́rúwá gbogbo mọ́tò lásán gbogbo àwọn ọmọ bọ́ọ̀sọ̀p lásán lásán báyìí òun ni àṣà ní jò wọn mọ̀ gbòòrò ẹwẹ́ fi gbogbo wọn lẹ̀ àwọn àmọ̀ jẹ́ gbòòrò dàgbà mọ́ ni mo máa ń sọ kò sẹ́ni tí ò ní kàánú lójú ẹni tó lè ṣe bẹ́ẹ̀ náà ṣe ní kàánú làwa náà ní kàánú ìbẹ̀rù Ọlọ́run la ní ìjọ tí Ṣàngó lé tí alẹ́ bá gùn wá á yọ ọ́ lẹ́nu o á sì pa yín. iná ìníjọba ń gbọ́ yìí ó dọwọ́ ìjọba wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì dọwọ́ gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò ó ń jẹ́ ìtìjú ó dẹ̀ ń jẹ́ àrífín ká gbọ́ pé Fúlàní ń pa wá nípakúpa lórí ilẹ̀ wa ó jẹ́ ìtìjú ó jẹ́ àrífín ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìlú ẹnìkankan ò ní bàjẹ́ ẹ jẹ́ kí a ronú wa o ká rántí wípé níbòmíì kò síbi tó dàbí ilé ilẹ̀ yẹ́ńké ẹ foríjì mi kò síbi tí ó dàbí ilé ilẹ̀ yẹ́ńké kò síbòmíì tá a tọ́ka sí gẹ́gẹ́ bí ilé wa bí kò ṣe orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá yìí ọmọ Yorùbá làwa àìsọmọ Haúsá àìsọmọ Fúlàní àìsọmọ Yíbò ọmọ Yorùbá ni wá ìwájú ọmọ Yorùbá wa ẹ má fi ogun kó wa nílẹ̀ Yorùbá ẹ má pa wá ọjọ́ wa ó tó pé ìjọba ó dọwọ́ yín o Èjìlá Olúṣèyí Mákindé àti gbogbo ẹ̀yin ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ o bẹ́ẹ̀ ṣe gbà wá ńgbà tí wọ́n ń kidnap ní Ìṣẹ́yìn tí gómìnà gbé àwọn òṣìṣẹ́ aláàbò dìde tí Ìṣẹ́yìn sì lọlẹ̀ ṣùgbọ́n àwọn tó wà nínú igbó ńkọ́ pàápàá jùlọ o Agbáruru àti ibùdó Musa tí wọ́n ń pè ní Gbẹ̀du àti Damba Samia wọ́n ní wọ́n ń wa kùsàmbẹ̀ ló jẹ́ kí bẹ̀ ó le gidi gan adúpẹ́ lọ́wọ́ ọmọdé wa adúpẹ́ lọ́wọ́ àgbà adúpẹ́ lọ́wọ́ gbà wá tá a ti ń tẹ̀lé wa bọ̀ tí wọ́n tó ti fúláàgì ni lọ́wọ́ kò sànù wa lọ́wọ́ ìyá ti fẹ́ parí ètò ẹ̀ mọ̀wùlẹ̀ kánjú máa á kó lórí agbègbè fún yín nísìn ẹ̀yin Mr. Flagger wa á kó lórí afẹ́fẹ́ fún yín. bákan náà àwa tá à ń dá ṣètò ẹ̀mẹ́jà gbàgbé ẹ̀yin náà lè pè mí láti ṣe àtìlẹyìn fún ètò ìtàn Yorùbá títí ìgbà tá a tún pàdé ẹ̀bùn kí ẹnjìnìà Olú tá a jọ wà nínú kulu ní òní Ààrẹ Laji Abbas lórúkọ tèmi o ìgbà máa wí pé ejò kan ò ní rọ́ọ̀lù rè pé láyé èkó dúró ire o. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ Ààrẹ ń pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ bódò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́.